Gbé kámẹ́rà yẹn sílẹ̀. Màmá, mo fẹ́ kẹ́ máa ṣàlàyé nípa àwọn àgbo ìkọ̀ọ̀kan. Kẹ́ máa ṣàlàyé iṣẹ́ tí àgbo yẹn ń ṣe ní kọ̀ọ̀kan. Torí àgbo yìí, àwọn àgbo tá a fẹ́ gbé ránṣẹ́ ara wọn nìyí. Mo fẹ́ kẹ́ ṣàlàyé ìkọ̀ọ̀kan iṣẹ́ àgbo yìí. Mo fẹ́ kẹ́ ṣàlàyé rẹ̀. Ẹ ṣe àtọ́kùn. Tí ẹ rí àwọn àgbo yìí, eléyìí nìsín. Tí ò bá sí atẹ́gùn, kò lè sí ìfàbẹ́. Àgbo jẹ̀díjẹ̀dí kò lè sí. Ṣé ẹ rí? Tí atẹ́gùn bá ti wà, ó máa mú jẹ. A wá sí àgbo atẹ́gùn àti jẹ̀díjẹ̀dí papọ̀. So okay, atẹ́gùn dà. Atẹ́gùn ni. Ẹ bá ń gbé sí kan rí atẹ́gùn. Atẹ́gùn ni. Okay, ẹ̀rẹ̀ atẹ́gùn ni. Atẹ́gùn. Ẹ̀rẹ̀ atẹ́gùn. Ẹ̀rẹ̀ atẹ́gùn ni. Èyí ti tùfábẹ́. A wá ṣe gbogbo ẹ̀ papọ̀ sí ojú kan báyìí. Nígbà tá a bá ti ṣe tán, a tún wá kó àdé yìí. Ó ní agbára oògùn atẹ́gùn yìí. Àwa mú àdé yìí sí. Àwa fọṣẹ ẹ̀ sí. Ọṣẹ ẹ̀ ní. Àwa fi sí. Ṣé ẹ rí ẹbu ẹ̀ ní? Àwa fi ẹbu ẹ̀ yìí sí, ọmọ máa yàn jẹ. Bí báwo kò yé mi, yọ́ mọ bù. Ọmọ máa bù, a fi sí bíbù, àwa bù sọ́wọ́, àwa máa la. Okay, ìgbà wo ló lè máa la? Ó lè máa la lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ àbí ìgbà méjì. Kí ni iṣẹ́ ẹbu yẹn tiẹ̀? Iṣẹ́ ẹbu yẹn iṣẹ́ atẹ́gùn ni. Ọmọ máa sín, ojú ẹ̀ máa gbọ̀ngbọ̀n, ọkàn ẹ̀ máa balẹ̀ tó bá ti ń lo àwọn iṣẹ́ yìí. Ọṣẹ kẹ̀ ìgbà tá a bá ti rí èèyàn mọ́, tí òkùnkùn bá ti sí, tí ilẹ̀ ti sún, ìgbà yẹn lẹ máa bu ọṣẹ yìí tẹ́ máa fi wẹ̀. Okay, ẹ jẹ́ kí n ṣàlàyé kó lè yáwó yẹn dáadáa. Ọṣẹ yìí tí wọ́n bá fẹ́ fi wẹ̀ alẹ́ náà lè fi wẹ̀. Alẹ́ tàbí láàárọ̀ kùtùkùtù. Táìmù tán dẹ̀ fi wẹ̀ lálẹ́, inú òkun ni wọ́n á ti wẹ̀. Wọ́n gbọ́dọ̀ rí òjìji wọn. You will not see your shadow. Immediately you enter the bathroom. Tẹ́ bá ti wọnú bathroom yẹn, gbogbo bẹ́ẹ̀ bá ṣe ẹ jẹ́ kí ó jẹ́ alẹ́ tàbí ìdájí láàárọ̀ kùtùkùtù. Ẹ ní rí shadow yín rárá. Ìmọ́lẹ̀ kankan ò ní wọlé. Tẹ́ fi kàkà yẹn wẹ̀, tẹ́ fi fọṣẹ yẹn wẹ̀. Kí ni iṣẹ́ tó ṣe yẹn ṣe màmá? Iṣẹ́ atẹ́gùn ló ṣe, nítorí ẹlòmíì tó bá ní atẹ́gùn yẹn sára, tó bá jókòó tí èèyàn ọmọ máa rùn ni. Àrùn èrùn atẹ́gùn yẹn a máa rí, a máa gbọ́ ọ̀dọ̀ ẹ̀. Ṣùgbọ́n tó bá ti lo ọṣẹ yìí, ọ̀dọ̀ ẹ̀ máa lọ. Tó bá ti fi ọṣẹ yẹn wẹ̀. Ní ọṣẹ atẹ́gùn yìí. Ó lè po tó lè nìdí àti pò ojú bá ti ṣe pé àrà ó ní àgbo yìí. Tó bá yẹ pé ó ti ní tó ti ra ẹ̀rẹ̀, tó ti ra díẹ̀, tó ti ra ẹbú ẹ̀. Ẹ bá mi gbé àdí yẹn sókè ká wò ta ládìí yẹn. Adé yẹn ní sẹ́ẹ̀rí ibi tó lágbára dé yìí, ibi tí gbogbo ẹni tó lágbára jù nínú iṣẹ́ yẹn ní adé yìí. Tẹ́ máa lò, tẹ́ máa dà lọ́wọ́, tẹ́ bá ti fẹ́ sùn ẹ máa lò. Ara tó bá ń bọ̀ tí kò rí bí gbà kọjá àti wá sí ojú òun mọ́. Ẹlòmíì máa pè ní attack, ara ló wá síbẹ̀ o. Ara ló wá síbẹ̀. Nítorí ẹlòmíì sùn nìsín á sọ pé wọn kò jí, ara ló la fẹnu sọ ibi tí ò yẹ kó sọ tó kú. Ṣùgbọ́n tó bá ti ń lo àdé yìí, tó bá lò lálẹ́ kò sí nǹkan kan tó máa ṣe. Òun ni ti òde yìí. Okay, ẹlòmíì lè sùn lálẹ́ kó wá sọ pé kò jí. Kò jí, iṣẹ́ ọwọ́ ara ni. Iṣẹ́ ọwọ́ ara atẹ́gùn, nítorí kò sẹ́ tí ò sí lára. Eléyìí ìtọ̀ ṣúgà ní. Ìtọ̀ ṣúgà dà. Ó ní. Ṣé mo farabalẹ̀ fún yín láti jẹ́ kẹ́ bá wa ṣètọ̀ ṣúgà yìí? Ó tè kí tó bí ọ̀sẹ̀ bíi 3 kẹ́ tó bá wa ṣe. Ẹ ṣàlàyé. Ṣé rí ìtọ̀ ṣúgà yìí? Tẹ́ bá ti jí láàárọ̀, ẹlòmíì ó lè máa tọ̀gbà 5-6. Kò dáa. Ó máa mú kọ́ọ̀pù kan tó máa lò ní alẹ́. Ìtọ̀ ṣúgà yìí. Ó máa wò ó pé kílẹ̀ tó mọ́ ó lè tọ̀ ẹ̀ẹ̀mejì péré. Ìyẹn ni ìtọ̀ ṣúgà yìí. Ẹbú ẹ̀ yìí ó lè ṣeéṣe kẹ́ máa lọ lórí rẹ̀ pé ẹ lè gbé kíní rìn ká, ẹ máa mu sínú àpò. Ẹbú yẹn nǹkan tí mo máa ń pè ní ẹbú ni powder. Because of those people there mo kàn ń pè ní ẹbú. Powder yẹn wọ́n ti powder ẹ̀. Ẹ máa mu sí, ẹ máa bù lọ́wọ́. Tẹ́ bá lọ síbì kan ó lè ṣeéṣe kẹ́ má lè gbé kíní rìnrìn àjò. Ẹ máa bù lọ́wọ́, ẹ máa la. Ẹ ní tọ̀ mọ́. Ẹ ní tọ̀ yéye ni òun, torí kò sẹ́ni tí ò gbẹ́dọ̀ tọ̀ mọ́.
wọn ní máa tọ̀ púpọ̀ mọ́. wọn ní máa tọ̀ púpọ̀ mọ́. màmá tí a bá ti wá tọ̀ púpọ̀ mọ́ ṣé àìsàn ìtọ̀ ṣúgà yẹn ó dẹ̀ lọlẹ̀. ó á lọlẹ̀ tó bá ṣẹni tó sanra tó bá ti ń lo oògùn eléyìí. kí ló kọ yẹn ìfàbẹ́. ìfàbẹ́ tó bá ti ń lò ó mọ̀ máa yàgbẹ́ ní time. màmá kí ni iṣẹ́ ìfàbẹ́ yìí. iṣẹ́ ìfàgbẹ́ bẹ́ẹ̀ máa gbọ́ ó máa gbọ́ jẹ̀díjẹ̀dí ó máa gbọ́ nǹkan ọmọkùnrin tí ò le. sẹ́ẹ̀rí iṣẹ́ ẹ̀ ní torí ẹlòmíì nìsín gbogbo àwọn ọ̀rá wọn ti dí ibi tó yẹ kó ti máa mí dànù kò tí ọ̀rá yẹn ni ó lè dànù àbí. bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rá ti bẹ nínú ara tó ń pè ní cholesterol. gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè mí fún àgbo ní ọ̀dọ̀ màmá àkálẹ̀ ṣé ẹ ti rí báyìí àti fẹ́ àwọn èèyàn tí ń béèrè fún àti ń kó lọ wọ́n kàn ṣe àfihàn ilé káwọn èèyàn lè rí wípé kì í ṣe pé kíní yìí kì í ṣọ̀rọ̀ ọ̀rọ̀ no be lie o na true o na true ìfàbẹ́yẹn màmá ẹni tí ó bá sanra ó dáa kó máa lò gan. ó dáa kó máa lò nítorí gbogbo àwọn ìdọ̀tí tó bá wà nínú ẹ̀ máa kúrò wọ́n máa rí bí lo oògùn atẹ́gùn tátẹ́gùn yẹn máa kó ní àgọ́ ara. a jẹ́ wípé ìfàbẹ́yẹn gan ó máa ń dí ilé ọmọkùnrin. ó máa dí ilé ọmọkùnrin torí tó bá ti ń lò ó bó ṣe ń yàgbẹ́ tó bá yàgbẹ́ ní táìmù tó bá gbé pò tó bá wo inú ìgbẹ́ ẹ̀ á mà pé ikùn ló máa bá ń bẹ̀. a máa ya bí ikùn. mo ti rántí ilé yóò máa fà yóò máa fà lọ ní ìfàbẹ́yẹn àbí. yes. màmá ẹlẹ́ẹ̀tì lò. màmá lò ó èyí tí mo fún nìyí tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe tí mo fún yín. mo ti sọ fún wọn ní pé tó lò á. bọ́ọ̀bìlà kan ní òde ẹ̀kọ́. màmá làwọn fẹ́ kú màdá wọn lò. ṣé rí gbogbo ara bó ṣe dán mo wá fún torí ó máa ṣe báyìí. ṣé rí àwọn tó ní asthma yẹn tó bá ní ẹbẹ yẹn tí wọ́n bá rí kíní tí wọ́n bá lò kíní yẹn máa sún dànù nínú. a jẹ́ wípé gbogbo nǹkan tó ń jẹ nílùú òyìnbó àti táwọn èèyàn ń jẹ tó jẹ́ nǹkan dídùn gbogbo ẹ̀ ní iṣẹ́ ìfàbẹ́yẹn ni ó le gbogbo ẹ̀ dànù. òun ló máa le. ẹni tí díẹ̀ bá yọ ìfàbẹ́yẹn ni ó lò. òun nìyẹn tí mo gbé síbẹ̀ yẹn. ok ìdí yíyọ lélẹ̀ àbí. tó bá sun ẹ̀jẹ̀ òun ló máa ok bẹ́ẹ̀ ni àwọn kan ti ẹ̀ pè mí ní tòótọ́ wọ́n ní nǹkan dídùn ti jẹ́ kí nǹkan ọmọkùnrin àwọn ọmọ lè mọ́. sẹ́ẹ̀rí tí wọ́n bá lo àgbo tí mo ń wí ó dúkùn o tẹ́ bá ti lò tọ́bìlà kan kẹ́ ẹ máa sun ẹ máa sun lójú kékeré tọ́bìlà kékeré yẹn ni wọ́n fi lò. glass cup kékeré yẹn ni wọ́n fi lò. ẹ̀ẹ̀mélòó lágbọ́dọ̀ máa lò ní oṣù. wọ́n lè lo ẹ̀ẹ̀mejì yẹn kàbí ẹ̀ẹ̀mẹ́ta. ṣùgbọ́n tí a lè lo lọ bí iṣẹ́. irọ́ o. ok ẹ ń bá lọ bí iṣẹ́ ò gbọ́dọ̀ lò. o lè lò. lórí àgbẹ̀ sí ogbò. olókòrò àbí. okòrò àgbo yẹn kòrò. àgbo yẹn kòrò tẹ́ ẹ bá dán wò sẹ́ẹ̀rí gbogbo ibi yẹn òun ló máa kúrò tó máa dán ojú ẹ̀ wọ́n lò lára àgbo yín o torí kí mọ̀ parọ́. ok yín náà ló mẹ́. wọ́n lò mo lò kí tó gbé torí mo jẹ́wọ́. wọ́n ṣe ń wá ní. ok yín gan lò ó. mo lò ó. màmá mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan kó yé wa dáadáa. àdín ẹ̀ẹ̀kan náà gbọ́dọ̀ máa lò lójúmọ́ ni àbí báwo náà ṣe máa lò. wọ́n lè lò ẹ̀ẹ̀mejì wọ́n dẹ̀ lè lò ẹ̀ẹ̀kan láàárọ̀ kùtùkùtù ní aago 5 yẹn tó bá ṣẹni tó ti gbàdúrà àárọ̀ tán àárọ̀ ata lọ́wọ́ báyà wá mú ó lè ṣeéṣe kó ti sùn lọ láago 5 yẹn o kó tó jí gbogbo àwọn aràn tó gbórí sí òkè yẹn tó fẹ́ máa pọ àwọn omi gbogbo ẹ̀ gbórí lọ sísàlẹ̀ onítọ̀ wọn ó dàbí pé ènìyàn lo tọ́nìkì ni tó bá mu ọkàn balẹ̀. màmá ọ̀dà ẹni tó ti wá ní àìsàn rọpárọsẹ̀ gangan kọ́ àwọn nǹkan wo ni ó máa lò tí ó fi máa lọ ọlẹ̀. ó lè lò ó kó dẹ̀ dìde. èwo ni ó máa lò. ó lè lo kíní powder yìí. torí èmi gan mọ̀ pé powder yìí téèyàn bá èmi náà ti dà sẹ́nu kì í ṣe nǹkan tó rọrùn. tó bá mu àwọn powder yìí tó bá máa jẹ́ ó lè ṣèṣe a máa sín àwọn ìsàn tó wá sí òkè ní ara yẹn àwọn ìsàn yẹn máa nànà torí àwọn ìsàn yẹn ti kákò. ṣé màmá ṣé kò ní í ṣe pẹ̀lú pé ọjọ́ orí kan báyìí ló gbọ́dọ̀ lò. kò sí o kò sẹ́ni tí ò lè lò àtọmọdé àtàgbà kò sẹ́ni tí ò lè lò kò sẹ́ni tí ò wúlò fún. ẹ wá ṣàlàyé nǹkan tó ń pè látẹ́gùn fáwọn èèyàn. nǹkan tí wọ́n pè ní atẹ́gùn ni pé ẹlòmíì lè wà ní sí ara ẹ̀ máa gbóná
ara ẹ̀ máa gbóná fòfòfòfò àdomi sára kò gbọ́ ó lè ṣeéṣe kó pàfọ́ọ̀mù mọ́ atẹ́gùn nígbà tó bá yá alálò oògùn òyìnbó kò gbọ́ ẹlòmíì orí máa fọ́ iṣẹ́ owó atẹ́gùn. gbogbo nǹkan tó bá wù kọ́ máa ṣe láyé gbogbo nǹkan tó bá wù kọ́ máa ṣe láyé máa rántí àlàáfíà. wo ẹ rí. mo fẹ́ ra mọ́tò mo fẹ́ sẹ́ǹdì owó sílé mo fẹ́ kọ́lé sí nàìjíríà wọ́n fún mi níwèé ìgbélùú ó sì lálàáfíà ni o. bó ṣe gbẹ yìí. mo ṣàlàyé wípé kí ètò yìí kó lè bá a tẹ̀síwájú dáadáa pé a fẹ́ ra kámẹ́rà a fẹ́ ra àwọn equipment táwọn fi yaṣẹ́ yìí dáadáa àwọn èèyàn sì ti ń dá sí ọ̀rọ̀ yìí mo wá fàsìkò yìí sọ fún ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Dùn Online TV mo ń bẹ̀bẹ̀ ní o mo ń bẹ̀bẹ̀ ní torí wípé tí kì í bá ṣe ọlá yín tí ì bá ṣe ọlá Ọlọ́run nínú ayé yín sí mi níbo ni ìkànnì Yorùbá Dùn Online TV bá wà torí mo máa ń sọ̀rọ̀ kan wípé kàkà tí màá fi lùyàn ní jìbìtì màá yá a tọrọ lọ́wọ́ àwọn tí wọ́n lè ràn mí lọ́wọ́ kámẹ́rà tí a fẹ́ rà yìí àti equipment ẹ̀ wọ́n pè ní 6 million naira ni wọ́n pè ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ lè ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ pè ìkànnì Kọ́lá Aláwọdé ẹ pè mí fún ìrànlọ́wọ́ mo ń bẹ̀bẹ̀ ní o fún ìrànlọ́wọ́ equipment yìí mo ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ni mo sì mọ̀ wípé Ọlọ́run ó fún yín ṣe. tẹ́ bá ti ṣe ẹ̀gúsí yẹn tẹ́ bá ti ṣe ní orí iná tẹ́ bá ti dì ẹ kàn ṣe ewé ta ẹ sí. Ọlọ́run bá ń gbọ́ inú mi dùn tó mo wà nílẹ̀ ìkàlẹ̀ tó mo wá sílẹ̀ ìkàlẹ̀ láti wá dàbí pé ẹ̀fọ́ ni. bí bò irú ewúro wo ni. ewúro ọbẹ̀ ẹ̀gúsí la máa fi sí ewúro yẹn ni. ẹ wàá ṣàlàyé kíní fún wa kò yé wa. akọ sínú oòrùn ni a máa gbọ́n. òun ló sọ wá bó sọ wá ní bó ti gbé kalẹ̀ báyìí sí tí wọ́n bá ti sọ̀bọ̀ ẹ̀gúsí tó ti lọ. Subscribe to my YouTube channel Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó. ó kàn á kó lè sí yóò wá wú. yóò wú irú ewé kí ló kọ ewé yẹn. ewúro ni. ṣé ewúro náà mọ ewúro ni. ọmọ ewúro náà sá irú ewé tẹ́ sọ yẹn. òun náà ni wọ́n sá tó. ewúro yẹn ni. ó kẹ ewúro tán sánu. ewúro tán sá ni. wọ́n ti gbó. àti gbó àti domi ẹ̀ dànù. wọ́n kàn sá tí ó gbẹ. tẹ gbẹ ó má bàa dúkún. yóò bá kúrò. so ó kúrò báyìí so tán bá ti wá sá wọ́n á gbómi ẹ̀ dànù gbígbẹ rẹ̀ nìyẹn. gbígbẹ rẹ̀ ni. so gbígbẹ rẹ̀ yẹn ọtẹ bá fẹ́ sọ ọbẹ̀ ẹ̀gúsí ẹ kàn rún sí ni. ẹ kàn rún sí báyìí ni ọbẹ̀ yẹn wá dàbí pé a ṣẹ̀ṣẹ̀ àwa yí oke ẹ̀fọ́ yẹn ẹ̀gúsí yẹn mọ́ àwa ṣe dáadáa. ẹyẹ kálẹ̀. ṣe jẹwé nìyẹn. so gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe yìí kì í jẹ́ kí àìsàn sí èèyàn. màmá wọ́n tún pọ̀ bẹ̀ kan ní ọbẹ̀ gbọ́kọ̀ lísà. gbọ́kọ̀ lísà ó wà jẹ́ kí n la mu wá. ẹ lọ mu wá ọbẹ̀ gbọ́kọ̀ lísà. ọbẹ̀ gbọ́kọ̀ lísà yẹn kí ni bó lè ṣe ní tiẹ̀. ọmọ rẹ dá rẹ ọmọ rẹ explain dáadáa. ó dàbí ọbẹ̀ ẹ̀lá kí ni iṣẹ́ tí ń ṣe lára. ní ọbẹ̀ gbọ́kọ̀ lísà ó ń ṣe kí ni ẹwọ ẹwù yín ẹwọ so ọbẹ̀ gbọ́kọ̀ lísà yẹn dá lára ara wọn nǹkan tí wọ́n ń ṣe nílẹ̀ kálẹ̀ màmá tí ń bọ̀ tó jẹ́ wípé ó mú kí ẹ̀mí wọn máa gùn gbọ́kọ̀ lísà yẹn 100 years 120 years wọ́n lò ju ẹ̀ lọ nílẹ̀ kálẹ̀ ọbẹ̀ gbọ́kọ̀ lísà lè kí bọ́ọ̀ náà ṣe lè. bó bá ti gbẹ tán bẹ́ẹ̀ yẹn a wá lọ lórí ọlọ a wá dàbí powder. àlejò náà ránṣẹ́. dáadáa ńgbà tẹ́ bá fẹ́ ṣe ọbẹ̀ tẹ́ bá ti sọ ọbẹ̀ yẹn tẹ́ ti kẹja sí tẹ́ ti bu magi sí gbogbo ẹrú sí. ṣé ẹ̀yin ìkálẹ̀ máa ń lo magi. àwa ń lo magi magi ẹyọ kan a máa bù méjì a ní jẹ odidi ẹ̀ tán. ní lo didi kan tán. kò sọ bẹ́ẹ̀ tí kálẹ̀ lè ṣe wọn kí n lo didi magi. a lè lo didi magi ìdajì magi ni ọlọ́pàá. ìdajì magi la máa lò. instead of magi tí ó fi pọ̀ ẹ̀ragìrì. ẹ̀ragìrì a máa lò sí. àwọn à ń lo irú woro ẹ̀ragìrì. ṣé ẹni tá a bá ti lọ tán àwa ṣe sínú epo àwa gbé sínú ọbẹ̀ yẹn tó bá ti wó dáadáa àwa gbé sí àwa dé nígbà tẹ́ bá máa wò ó nísìnyí ọmọ máa yọ. màmá báyìí la ṣe ṣe. gbogbo ẹ̀ náà la jẹ. gbogbo ẹ̀ á wà
níjọ́ òní ká ti dé sílẹ̀ ẹ̀yẹ́ èèyàn comment section màmá fẹ́ kọ́ wa ní ọbẹ̀ tí ìjẹ́ kéèyàn ṣàìsàn ẹ̀yẹ́ èèyàn èyí tẹ́ bá fẹ́ ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ó bá jẹ́ medical doctor ó bá jẹ́ òyìnbó ó bá jẹ́ kíníkan tó bá rí ọjẹ́ ṣùgbọ́n àlàáfíà òun ni baálé ọrọ̀ òun ni ọba ọrọ̀ nínú àgọ́ ara màmá gbogbo àwọn nǹkan tẹ́ ẹ kálẹ̀ pátápátá tẹ́yìn bá fẹ́ ṣe irú bókọlísà yìí mo rí pé ń fà lẹ́nu mi. ó fà ní bó ṣe bọ́ bẹ̀rẹ̀ ṣe nìyẹn ó yàtọ̀ sí ilá èyàn bí ọbẹ̀ ọ̀gbọ̀lọ̀ ni. yọ́dẹ̀ dùn tá a bá ń jẹ. olódùn wọ́n ní bókọlísà olóyún. ó máa ń kù ní ìbókọlísà yẹn wọ́n tà á tó bá ṣe ọjà ti pa nísìnyí tẹ́ bá ti rí torí ó pé nísìnyí mẹ́ta àwọn ọ̀ríjìnà ni tẹ́ bá ti tó bẹ̀ wọ́n wá fún àwọn yìí awádà gbẹrẹ fún ẹ̀kan débí ẹ̀kan máa bù sépo ẹ̀kan máa fi sínú ọbẹ̀. ok yọmọ bù sépo yọ bí kíní oró à ń pè ní ọbẹ̀ àpọ̀n à ń pè ní ọbẹ̀ ọ̀gbọ̀lọ̀ ok kí ni iṣẹ́ gbọ́kọ̀lísà lára. ẹ mọ̀ ẹlòmíì ó láìkí ń gbígbọ́ tó máa jẹ tó bá ń fà ó dáa nára nígbà míì. especially obìnrin tí bá ń wọ́ ọmọ gan. ó dáa ó kàn jẹ́ pé àwọn kan wọn kì í jẹ lá. eléyìí dẹ̀ ṣe lá ẹ tí bá jẹ lá lè jẹ léyìí. ó lè jẹ léyìí ó dẹ̀ lè jẹ òro yẹn. ok àwọn kinní gbogbo àwọn nǹkan tẹ́ ẹ kà lẹ́yìn lẹ máa ń jẹ màmá àìsàn wo ni máa ń ṣe yín. kò sí o. irọ́ ni o. kò sí. ẹ ti tọ́ ọmọ ọdún mélòó báyìí. kódà mo ti tó 50. kàbí kí n lé. ní ọmọ ọdún mi àìsàn ò tí ì ṣe mí. mọjọ ọdún yín gan. mi ò mọ ó ti ẹ kú. ìkàlẹ̀ òkè ń ka ọdún ìkàlẹ̀ òkè ń mọyọ ọdún. ṣé rí gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin ọmọ Ondo State gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá tí ì wo channel ìkànnì Yorùbádùn Online TV àwọn ẹ̀kọ́ lóríṣiríṣi tá a mọ̀ kọ́ra wa òun la tó rí ń bẹ̀ yìí o ṣé ẹ ti rí mo ti ń bá a lọ débi wípé ẹ ti rí pé gbogbo kiri ẹ rí pé programu Yorùbádùn Online TV ẹ rí pé program tó dùn ni ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn ẹ béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rí pé àwọn èèyàn ẹ rí pé wọ́n ń wá sí ìkànnì Yorùbádùn Online TV tó rí pé program tó ní kìmí tó dùn ni wọ́n ń kí gbogbo wa níbikíbi tá a bá wà àlàáfíà ara wa gẹ́gẹ́ ló ṣe kókó jù o torí àlàáfíà ni baálé ọrọ̀ mo lówó ìlówó mo fẹ́ gbàwé ìgbélú mo ríwé ìgbélú gbà wọ́n dìpọ́ọ̀tì mi ọlálàáfíà ni o kíní kan ṣẹlẹ̀ sí ìyàwó mi lé mi jáde nínú yàrá kíní kan ṣẹlẹ̀ sí mi àtọmọ mi nà mí wọ́n fọ́ mi létí èyìnbó fún mi ní crepin nílùú òyìnbó má jẹ́ kí n tọ́ jẹ ọlálàáfíà ni àlàáfíà tí àlàáfíà ọba wo Ọlọ́run Elédùmarè mọ̀mọ̀ bí ọ mọ̀mọ̀ fi ìyà àlàáfíà jẹ mí wọ́n fi ìyà àlàáfíà jẹ mí bó tilẹ̀ wù kó rí o jẹ́ ń dàgbà kí n dògbó o gbogbo ẹ̀yin ọ̀tá mi ibikíbi tó bá wù kẹ́ ẹ wà kẹ́ ẹ mọ́ nǹkan tó bá wù kẹ́ ẹ ṣe Ọlọ́run ọba jù yín lọ. ṣùgbọ́n àlà mọ̀mọ́ gbogbo àwọn kìnní tẹ̀ ń lò nílẹ̀ ìkàlẹ̀ yìí ẹ bá wò dáadáa àjogúnbá ni. àjogúnbá ni o àjogúnbá ni o nítorí àwọn bàbá wa ńgbà tí wọ́n ṣiṣẹ́ yìí ńgbà yẹn àwa máa wò àwa máa kó àwa máa lọ àwọn nǹkan kan ńgbà yẹn àmọ́ máa lọ ẹtì ńgbà tí àwọn bàbá wa ti kú wọ́n kọ kíní wọ̀nyí sínú ìwé ńgbà táwa ò ti mọ̀ wé ẹtì yìí tá a ti mọ̀ sínú yẹn wọn làwa ń ṣe. màmá ọmọ ìlú wo ni yín. ọmọ kálẹ̀. màmá ẹgbẹ́ gàbáyé ẹ jẹ́ ìjókòó sẹ́gbẹ̀ẹ́ mọ́ mo fẹ́ kí gbogbo ẹ̀yin mo fẹ́ kí ẹ wò wá dáadáa ẹ jẹ́ kí n jókòó sáàrin yín ẹ jẹ́ kí n jókòó wáyé lọ́dọ̀ bẹ́ẹ̀ mọ́ ẹ bá mi ilé ẹ̀yin èèyàn wa o bá a ṣe wá ni màmá ọmọ ìlú titun ìlú tá a wà ìlú titun ẹ ti tó ọmọ ọdún mélòó báyìí ìkàlẹ̀ ọ̀kìn mọ iye ọjọ́ orí wọn. ọmọ tí a tó 70. gbogbo ìlú pátápátá tí mo ti ń yà láyé tẹ bá délẹ̀ kálẹ̀ tẹ bá bèrè pé kí lọmọ ọdún wọn yìí mọ̀ mọ̀mọ́ ṣùgbọ́n tẹ bá wò dáadáa ẹ ju ìyá yìí lọ. ọmọ kẹbúrú mi. ẹ ju tẹ bá wò dáadáa irú èmi báyìí ọmọ màá jẹ́ sí. bẹ́ẹ̀ni ẹ bá wá sí ẹ ti lé ní ọmọ àádọ́rin ọdún. bẹ́ẹ̀ni o ti lé. ẹ ti lọ síbi ọmọ ọgọ́rin ọdún. bẹ́ẹ̀ni. ẹ mọjọ ọdún ẹ mọyọ ọjọ́ orí. nígbà ẹ̀kọ́ ọ̀lẹ̀. àwọn gbogbo àwọn kinní ìtẹ̀yìn náà ń jẹrè. lónìí o owó la fi ń lọ sá.
ọwọ́ lẹ mọ́ fi lọ. bá ti tọ́dún gbogbo ẹ̀yìn sí àwa kó lọ́lọ́ máa lọ. ẹ máa lọ ẹ̀yin náà sì lè lọ nǹkan bẹ́ẹ̀ sí wa yìí. màmá yẹ bẹ́ẹ̀ lọ taná ju ewé ọbẹ̀ yìí. bá fẹ́ ṣe yí láàpápá kí ilẹ̀ tó súnmọ́ ti parí ẹ̀. a ti parí ẹ̀ ò lílọ. tẹ bá fẹ́ ṣe pàápàá kílẹ̀ tó sún ẹ ti parí ẹ̀. ẹ lọ pẹ̀lú ọlọ. a jẹ́ wípé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé à ń ta dànù tá dànù tó jẹ́ nǹkan tó lè fún wa ní okun àtagbára a máa fi ẹ̀rọ lọ nǹkan kò dáa fún àgọ́ ara wa. ọlọ ni ẹ máa ń lò ẹ fọlọ lọ. ọwọ́ la fi lọ tiwa. ọwọ́ lẹ máa fi. ọwọ́ ni a fi ẹ̀rọ lọ. ọwọ́ lẹ fi lọ ẹ ìfẹ́ ẹ̀rọ lọ. tẹ bá ti fọwọ́ lọ gbogbo àwọn ẹbọ kọlísà ìbò lẹ ṣe ṣe. a fọwọ́ lọ. a fọwọ́ lọ ni. àwọn náà fi lọ́wọ́ kọlísà. ẹ dẹ̀ lọ yóò dẹ̀ kún náà. adẹ̀kún náà. bó bá ti gbé àdàbí powder. yóò dàbí powder yìí. mọ̀mọ́ tẹ bá wà wò dáadáa láti gbà tẹ ti ń jẹ kínní bó làgọ́ ara yín ṣe rí. ó dáa o kò sí nǹkan kan tí ń ṣe mí o. ìjẹ́pẹ́ lọ gba oṣù abẹ́rẹ́ kankan lọ sí. abẹ́rẹ́. ìkálẹ̀ ìgbàbẹ́rẹ́. bí ìsìn mo fẹ́ lọ odò lọ pọn mi. ìyá ti pọn mi. gẹ́gẹ́ tó 80 ẹ tún lọ odò ẹ lọ pọn mi. àwọn pọn mi o. ṣé ẹ ti rí báyìí ibikíbi tó lúkálùkù wa máa wà jákèjádò gbogbo àgbáláyé wọ́n mọ̀ ṣe kínní ni ṣé wá rí gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí pákéjì máa bá báyìí ètò wa gan pákéjì máa bá kámẹ́rámán pákéjì máa bá gbogbo ètò wa débi wípé ẹ máa rí àwọn nǹkan lọ́tùnlọ́tùn tó jẹ́ wípé yóò máa kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa fi dà gìrìgìrì wá sí ìkànnì Yorùbá Dùn Online TV láti wá máa wò wá. ohun tí mo ṣàlàyé ni wípé ká tọ́jú ara wa kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ o ká ṣe ìmọ́tótó fún ara wa ẹ máa wà nílùú èbó ìlú èbó tó wà gan jẹ́sọ̀ mọ̀ pé nígbà míì gan ń kó bá ọ torí pé àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ilẹ̀ wa ọ̀jẹ́. màmá tá a bá wá kúkúrú la fẹ́ jẹ́ kẹ́ ẹ bá wà rẹ̀ màmá ẹ lọ gbé kúkúrú yẹn wá sọ wà. ẹ lọ gbé kúkúrú wá mo fẹ́ fi kíní kan hàn wá ẹ má bínú pé à ń ṣe. àwa ẹ̀ lè rúrù yín o. kílẹ̀ pé ẹ̀ lè rúrù yín. tá a bá máa wá àbí a máa rí torí àti bẹ̀yìn ilẹ̀ bóyá àti máa sanwó ẹ̀ sílẹ̀. ṣé ní next coming section tá a bá máa wá sí ọ̀dọ̀ bàbá nígbà yìí. ó ké bí àná ti wú gbogbo ẹ̀gẹ́ yìí atẹ́gùn tí ń fẹ́ bíbá ẹ̀gẹ́ yàtọ̀ ibi mà yeye o àbí kò yùn ni ó yùn ibi mà yeye o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yẹ yẹn tẹ́ wàá lo èbò wà láyé ti miss torí àwọn nǹkan tó yẹ kí n sọ pé ẹ ti miss ni wípé erin yín ti kú sílùú àìlọ́bẹ àwọn nǹkan kan wà tó yẹ pé ẹ lè ríra ń bẹ̀ yẹn ẹ gbàgbé ẹ kó ń bẹ̀ ẹ lè ríra gbogbo òyìn nìyẹn. ẹ farabalẹ̀ o ṣé ẹ rí kinní yìí ṣé ẹ rí báyà kọ́ bá ń gbé sí ojú kámẹ́rà kan wò. kámẹ́rà ní wò. ṣé ẹ ti rí o ni wọ́n ń pè ní kúkúrú ilẹ̀ ìkálẹ̀ oúnjẹ ni o oúnjẹ ìkálẹ̀ nìyẹn màmá ẹyọ kan ìtẹ́ bá rò yóò tó àwa mélòó jẹ. ó tó àwa méjì o. ní kékeré rógódó yìí. sóòrí méjì ó ti máa wó. bá fẹ́ ṣe máa bù ni. ajẹ́lálẹ́ ajẹ́lẹ́ láàárọ̀ kí màmá. ajẹ́ láàárọ̀ tí bá ti bù. yóò wà kún. yóò wá lè gbá gidi. irọ́ ni o. bọ́dẹ̀ ṣe wà yìí nítorí kúkúrú tí wọ́n sá síta yẹn eléyìí ni original kúkúrú bó ṣe wà yìí nìsín. kúkúrú yẹn ẹ̀gẹ́ ni wọ́n fi ṣe. ẹ̀gẹ́ ni sẹ́ẹ̀rí tá a bá ti bo bẹ́ẹ̀ yẹn tẹ́ lè gbọ́n ẹ̀gbọ́n ẹ̀ a máa jọ bàbá jọ a lè gbé lọ sí ibi tí iná wà ká dín. ok ibi tí iná wà kẹ ẹ sá. ká dín ní orí. ẹ mọ̀ kátó pè ní yíyan láti fran rẹ̀ láti gbó. tẹ́ bá ti gbé wá ẹ wá gbọ́n padà kókó tó bá wà mẹ́ ló gbé lọ ẹ̀rọ torí ẹ̀rọ tí wọ́n fi ń lọ kúkúrú yẹn téèyàn bá jẹ kúkúrú yìí ó yàtọ̀ sí èyí tí wọ́n sá o. bíi ti bò. torí tó èyí tí wọ́n sá yẹn tẹ́ ẹ bá ti jẹ tó bá ti dà á lẹ́ kẹ̀tọ̀ sínú kó kẹ́ wá wò fún funfun. eléyìí kì í mú èèyàn tọ̀. eléyìí kì í mú èèyàn tọ̀ tọ̀ yá. rárá eléyìí kì í mú èèyàn tọ̀ original kúkúrú yìí. mama àwọn iṣẹ́ ìyẹn lè kó gbé kinní ìránṣẹ́ sílùú òyìnbó. a lè gbé ránṣẹ́ ìdí ẹ̀ nìyí o a lè bó abo àgbọ̀n àlàyán ajá ní oríwo ayanran tá a fi yan. abẹ́rẹ́ gbogbo àwọn kinní ìṣòro rírí kẹ. àwa máa àgbọ̀n àpò sínú àpò nítorí ó ti dà pé kán tó bẹ̀ bú sínú ó yàtọ̀ sí èyí tí wọ́n gbé wá tútù tí wọ́n sá
màmá ẹ jẹ́ ká kú ṣe báyìí ṣé ká jí wá sọ́dọ̀ yín lọ́la kẹ́ wá bá wa ṣe. àwa ni. torí màmá ń sọ̀rọ̀ kan sìn màmá ní àwọn ò ní jẹ́ kẹ́ bá wa ṣe torí pé a lè ba nílẹ̀ mọ́ kámẹ́rámọ́ ṣáà lè jí wá sọ́dọ̀ wọn lọ́la màmá kí ni nǹkan ta fẹ́ rà tí ẹ fi bá wa ṣe ọbẹ̀ ewé ta lẹ̀ ẹ ní bá wa ṣe lẹ̀ o ojú wa náà lẹ́sìn bẹ̀rẹ̀ sí ṣe. àfọwọ́lọ ni. a wá ṣe online lecture fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá fẹ́ràn ẹ̀ mo mọ̀ pé àwọn èèyàn tí ò tí ì rírí wọ́n á fẹ́ nífẹ̀ẹ́ wọ́n á fẹ́ ní ìfẹ́ láti mọ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin medical doctors mo kí yín oníbikíbi tẹ́ ẹ bá wà ẹ̀yin ọlọ́fìn tó tó ẹ̀yin ọ̀mọ̀wé professors ẹ̀yin kínní ẹ jẹ́ mọ́ fara yín balẹ̀ ẹ gbé gbogbo ẹ̀ lẹ̀ ẹ gbé gbéraga lẹ̀ ẹ gbé gbéraga lẹ̀ ẹ má sọ òyìnbó o I don't want to hear what is this má sọ òyìnbó ọgbọ́n Yorùbá sọ Yorùbá sọ Yorùbá sọ Yorùbá àwọn oúnjẹ yìí ni àwọn àkálẹ̀ oúnjẹ tí wọn kì í fi ní nǹkan tó ń pè ní diabetes stroke high blood pressure wọn kì í ní àìsàn ẹ̀jẹ̀ ríru nílẹ̀ kálẹ̀ ẹ̀ lérí wọn ì ní àìsàn ẹ̀jẹ̀ ríru nílẹ̀ kálẹ̀ wọn ì ní stroke wọn ì ní hypertension wọn ì ní diabetes nílẹ̀ kálẹ̀ ẹ̀ lérí tẹ́ bá dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ wo ìyá tẹ́ wo yìí ìyá ẹ̀ ti súnmọ́ màmá gán ti fẹ́ pé màmá ti pé 80 láti àgbé torí kò mọ iye ọdún ẹ̀ yóò tún lọ sódò yóò tún lọ pọnmi yóò lọ ṣe gbogbo ẹ̀ wọ́n wú ẹ̀gẹ́ náà dẹ́ mo fi ń ṣàlàyé fẹ́yìn tẹ́jọ́ olówó ẹgbẹ́ owó lẹ̀ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹgbàgbára lẹ̀ forget about you pé ọ wà ní western zone forget about western zone ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá ẹ gbàgbé pé ẹ wà western zone ẹ gbé gbogbo agbára yẹn lẹ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nípa pé bò ní àlàáfíà ó ṣe dé bá àgọ́ ara wa. ẹ̀yin èèyàn tí ẹ ń béèrè nípa àgbo tó wà ní ilẹ̀ ìkálẹ̀ tẹ́ ń béèrè rẹ̀ lọ́wọ́ mi àgbo yẹn àwọn èèyàn ti pè mí dáadáa tó sì jẹ́ wípé mo ṣàlàyé pé mi ò ní fi irú mi ò ní fi po gidi láéláé mo ti wá sọ́dọ̀ mọ̀mọ́ ó ti tó ẹ̀mẹrin báyìí tá a ti wá sọ́dọ̀ wọn tẹ́ bá wò dáadáa kámẹ́rà máa gbé kámẹ́rà yẹn sílẹ̀ màmá mo fẹ́ kẹ́ máa ṣàlàyé ní àwọn àgbo ìkọ̀ọ̀kan kẹ́ máa ṣàlàyé iṣẹ́ tí àgbo yẹn ń ṣe ní kọ̀ọ̀kan torí àgbo yìí àwọn àgbo tá a fẹ́ gbé ránṣẹ́ ara wọn nìyí mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé ìkọ̀ọ̀kan iṣẹ́ àgbo yìí mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé rẹ̀. ẹ ṣe àtọkùn tí ẹ rí àwọn àgbo yìí eléyìí nìsín tí ò bá sí atẹ́gùn kò lè sí ìfàbẹ́ àgbo jẹ̀díjẹ̀dí kò lè sí sẹ́ẹ̀rí tí atẹ́gùn bá ti wà ó máa mú jẹ̀díjẹ̀dí dání. ó máa mú jẹ̀díjẹ̀dí dání mo ń gbádùn yín lọ ẹ máa sọ yín lọ màmá ẹ máa sọ ó máa mú jẹ̀díjẹ̀dí dání. so ńgbà tá a bá ti fẹ́ ṣe àgbo yẹn a wá ṣe àgbo atẹ́gùn àti jẹ̀díjẹ̀dí papọ̀. so ok atẹ́gùn dà. atẹ́gùn ni. ẹ bá ń gbé sí kan rí atẹ́gùn. atẹ́gùn ni. ok ẹ̀rẹ̀ atẹ́gùn ni. atẹ́gùn ẹ̀rẹ̀ atẹ́gùn. ẹ̀rẹ̀ atẹ́gùn ni èyí ti tùfábẹ́. a wá ṣe gbogbo ẹ̀ papọ̀ sí ojú kan báyìí. ńgbà tá a bá ti ṣe tán a tún wá kó àdé yìí ó ní agbára oògùn atẹ́gùn yìí àwa mú àdé yìí sí àwa fọṣẹ ẹ̀ sí ọṣẹ ẹ̀ ní àwa fi sí. ṣé ẹ rí ẹbu ẹ̀ ní àwa fi ẹbu ẹ̀ yìí sí ọmọ máa yàn jẹ. bí ìbáwo kò yé mi yọmọ bù. ọmọ máa bù fi síbí bù àwa bù sọ́wọ́ àwa máa la. ok ìgbà wo ló lè máa la. ó lè máa la lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ àbí ìgbà méjì. kí ni iṣẹ́ ẹbu yẹn tiẹ̀. iṣẹ́ ẹbu yẹn iṣẹ́ atẹ́gùn ni. ó máa sín ojú ẹ̀ máa gbọ̀ngbọ̀n ọkàn ẹ̀ máa balẹ̀ tó bá ti ń lo àwọn iṣẹ́ yìí. ọ̀sẹ̀ ẹ̀kẹ́ ìgbà tá a bá ti rí èèyàn mọ́ tí ilẹ̀ bá ti tí òkùnkùn bá ti sí tílẹ̀ ti sún ìgbà yẹn lẹ máa bu ọṣẹ yìí tẹ́ máa fi wẹ̀. ok ẹ jẹ́ kí n ṣàlàyé kó lè yáwó yẹn dáadáa ọṣẹ yìí tí wọ́n bá fẹ́ fi wẹ̀ alẹ́ náà lè fi wẹ̀. alẹ́ tàbí láàárọ̀ kùtùkùtù. táìmù tó dẹ̀ fi wẹ̀ lálẹ́ inú òkun ni wọ́n á ti wẹ̀ wọ́n gbọ́dọ̀ rí òjìji wọn you will not see your shadow immediately you enter the bathroom tẹ́ bá ti wọnú bathroom yẹn gbogbo bẹ́ẹ̀ bá ṣe ẹ jẹ́ kí ó jẹ́ alẹ́ tàbí ìdájí láàárọ̀ kùtùkùtù ẹ ní rí shadow yín rárá ìmọ́lẹ̀ kankan ò ní wọlé tẹ́ fi kàkà yẹn wẹ̀ tẹ́ fi fọṣẹ yẹn wẹ̀ kí ni iṣẹ́ tó ṣe yẹn ń ṣe màmá. iṣẹ́ atẹ́gùn ló ṣe nítorí ẹlòmíì tó bá ní atẹ́gùn yẹn sára tó bá jókòó tí èèyàn ọmọ máa rùn ni. àrùn èrùn atẹ́gùn yẹn a máa gbọ́ ọ̀dọ̀ ẹ̀ gbọ́n tó bá ti lo ọṣẹ yìí ọ̀dọ̀ ẹ̀ máa lọ tó bá ti fi ọṣẹ yẹn wẹ̀.
ní ọṣẹ atẹ́gùn yìí ó lè po ètò lè nìdí àti pò ojú bá ti ṣe pé àrà ó ní àgbò yìí. tó bá yẹ pé ó ti ní tó ti ra ẹ̀rẹ̀ tó ti ra díẹ̀ tó ti ra ẹbú ẹ̀. ẹ bá mi gbé àdìyẹn sókè ká wò ta ládìyẹn. adé ní sẹ́ẹ̀rí ibi tó lágbára dé yìí ibi tí gbogbo ẹni tó lágbára jù nínú iṣẹ́ yẹn ní adé yìí tẹ́ máa lò tẹ́ máa dà lọ́wọ́ tẹ́ bá ti fẹ́ sùn ẹ máa lò ara tó bá ń bọ̀ tí kò rí bí gbà kọjá àti wá sí ojóhùn mọ́ ẹlòmíì máa pè ní attack ara ló wá síbẹ̀ o ara ló wá síbẹ̀ nítorí ẹlòmíì sùn nísìnyí á sọ pé wọn kò jí ara ló la fẹnu sọ ibi tí ò yẹ kó sọ tó kú ṣùgbọ́n tó bá ti ń lo àdé yìí tó bá lò lálẹ́ kò sí nǹkan kan tó máa ṣe òun ni ti òde yìí. ok ẹlòmíì lè sùn lálẹ́ kó wá sọ pé kò jí. kò jí iṣẹ́ ọwọ́ ara ni iṣẹ́ ọwọ́ ara atẹ́gùn nítorí kò sẹ́ni tí ò sí lára eléyìí ìtọ̀ ṣúgà ní. ìtọ̀ ṣúgà dà. ọ̀dà òní. ṣé mo farabalẹ̀ fún yín láti jẹ́ kẹ́ bá wa ṣètọ̀ ṣúgà yìí ó tè kí tó bí ọ̀sẹ̀ bíi mẹ́ta kẹ́ tó bá wa ṣe ẹ ṣàlàyé. ṣé ẹ rí ìtọ̀ ṣúgà yìí tẹ́ bá ti jí láàárọ̀ ẹlòmíì ó lè máa tọ̀gbà 5-6 kò dáa ó máa mú kọ́ọ̀pù kan tó máa lò ní alẹ́ ìtọ̀ ṣúgà yìí ó máa wò ó pé kílẹ̀ tó mọ́ ó lè tọ̀ ẹ̀ẹ̀mejì péré ìyẹn ni ìtọ̀ ṣúgà yìí ẹbú ẹ̀ yìí ó lè ṣeé ṣe kẹ́ máa lọ lórí rẹ̀ pé ẹ lè gbé kíní rìn ká ẹ máa mu sínú àpò. ẹbú yẹn nǹkan tí mo máa ń pè ní ẹbú ni powder. Because of those people there tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní ẹbú. powder yẹn wọ́n ti powder ẹ̀. ẹ máa mu ẹ máa bù lọ́wọ́ tẹ́ bá lọ síbì kan ó lè ṣeé ṣe kẹ́ máa lè gbé kíní rìnrìn àjò ẹ máa bù lọ́wọ́ ẹ máa la ẹ ní tọ̀ mọ́ ẹ ní tọ̀ yéye ni òun torí kò sẹ́ni tí ò gbẹ́dọ̀ tọ̀ mọ́. wọn ní máa tọ̀ púpọ̀ mọ́ wọn ní máa tọ̀ púpọ̀ mọ́. màmá tí a bá ti wá tọ̀ púpọ̀ mọ́ ṣé àìsàn ìtọ̀ ṣúgà yẹn ó dẹ̀ lọlẹ̀. ó á lọlẹ̀ tó bá sẹ́ni tó sanra tó bá ti ń lo oògùn eléyìí. kí ló kọ yẹn ìfàbẹ́. ìfàbẹ́ tó bá ti ń lò ó máa yàgbẹ́ ní time. màmá kí ni iṣẹ́ ìfàbẹ́ yìí. iṣẹ́ ìfàgbẹ́ bẹ́ẹ̀ ó máa gbọ́ jẹ̀díjẹ̀dí ó máa gbọ́. nǹkan ọmọkùnrin tí ò le. sẹ́ẹ̀rí iṣẹ́ ẹ̀ ní torí ẹlòmíì nìsín gbogbo àwọn ọ̀rá wọn ti dí ibi tó yẹ kó ti máa mí dànù kò tí ọ̀rá yẹn ni ó lè dànù àbí. bẹ́ẹ̀ni gbogbo ọ̀rá tí bẹ nínú ara tó ń pè ní cholesterol gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè mí fún àgbo ní ọ̀dọ̀ màmá àkálẹ̀ ṣé ẹ ti rí báyìí àti fẹ́ àwọn èèyàn ti ń béèrè fún àti ń kó lọ wọ́n kàn ṣe àfihàn ilé káwọn èèyàn lè rí wípé kì í ṣe pé kíní yìí kì í ṣọ̀rọ̀ rọ́ no be lie o na true o na true ìfàbẹ́yẹn màmá ẹni tí ó bá sanra ó dáa kó máa lò gan. ó dáa kó máa lò nítorí gbogbo àwọn ìdọ̀tí tó bá wà nú ẹ̀ máa kúrò wọ́n máa rí bí lo oògùn atẹ́gùn tátẹ́gùn yẹn máa kó ní àgọ́ ara. a jẹ́ wípé ìfàbẹ́yẹn gan ó máa ń dí ilé ọmọkùnrin. ó máa dí ilé ọmọkùnrin torí tó bá ti ń lò ó bó ṣe ń yàgbẹ́ tó bá yàgbẹ́ ní táìmù tó bá gbé pò tó bá wo inú ìgbẹ́ ẹ̀ á mà pé ikùn ló máa bá ń bẹ̀. a máa ya bí ikùn. mo ti rántí kí ni yóò máa fà ní ìfàbẹ́yẹn àbí. yes màmá ẹlẹ́ẹ̀tì lò. màmá lò ó èyí tí mo fún ni tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe tí mo fún yín. mo ti sọ fún wọn ní pé tó lò á. tọ́bìlà kan ní òde ẹ̀kọ́. màmá làwọn fẹ́ kú gbàdá náà lò. ṣé rí gbogbo ara bó ṣe dán mo wá fún torí ó máa ṣe báyìí. ṣé rí àwọn tó ní asthma yẹn tó bá ní bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá rí kíní tí wọ́n bá lò kíní yẹn máa sún dànù nínú. a jẹ́ wípé gbogbo nǹkan tó ń jẹ nílùú òyìnbó àti táwọn èèyàn ń jẹ tó jẹ́ nǹkan dídùn gbogbo ẹ̀ ní iṣẹ́ ìfàbẹ́yẹn ni ó le gbogbo ẹ̀ dànù. òun ló máa le. ẹni tí díẹ̀ bá yọ ìfàbẹ́yẹn ni ó lò. òun nìyẹn tí mo gbé síbẹ̀ yẹn. ok ìdí yíyọ lélẹ̀ àbí. tó bá sun ẹ̀jẹ̀ òun ló máa. ok bẹ́ẹ̀ ni àwọn kan ti ẹ̀ pè mí ní tòótọ́ wọ́n ní nǹkan dídùn ti jẹ́ kí nǹkan ọmọkùnrin àwọn ọmọ lè mọ́. sẹ́ẹ̀rí tí wọ́n bá lo àgbo tí mo ń wí ó dúkùn o tẹ́ bá ti lò tọ́bìlà tán
kẹ́ máa sùn ó máa gbọ́dọ̀ lójú kékeré tọ́lá kékeré yẹn ni wọ́n fi lò. glass cup kékeré yẹn ni wọ́n fi lò. ẹ̀ẹ̀mélòó lágbọ́dọ̀ máa lò ní oṣù. wọ́n lè lo ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta. ṣùgbọ́n sí à lè lo lọ bí iṣẹ́. ilé o. ok ẹ ń bá lọ bí iṣẹ́ ọ̀gbọ́dọ̀ lò. kò lè lò. ló yàgbẹ́ sí ogbò. ọlọ́kọ̀ọ́rọ̀ àrí okòrò àgbóyẹ̀kòrò. tẹ́ ẹ bá dán wò tẹ́ ẹ rí gbogbo ibi yẹn òun ló máa kúrò tó máa dán ojú ẹ̀ wọ́n lò lára àgbo yín o torí kí mọ̀ parọ́. ok yín náà ló mẹ́. wọ́n lò mo lò kí tó gbé torí mo jẹ́wọ́. wọ́n ṣe ń wà ní. ok yín gan lò ó. mo lò ó. màmá mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan kó yé wa dáadáa. àdín ẹ̀ẹ̀kan náà gbọ́dọ̀ máa lò lójúmọ́ ni àbí báwo náà ṣe máa lò. wọ́n lè lò ẹ̀ẹ̀mejì wọ́n dẹ̀ lè lò ẹ̀ẹ̀kan láàárọ̀ kùtùkùtù ní aago 5 yẹn tó bá sẹni tó ti gbàdúrà àárọ̀ tán àárọ̀ ata lọ́wọ́ báyà wá mú ó lè ṣeéṣe kó ti sùn lọ láago 5 yẹn o kó tó jí gbogbo àwọn aràn tó gbórí sí òkè yẹn tó fẹ́ máa pọ àwọn omi gbogbo ẹ̀ gbórí lọ sísàlẹ̀ onítọ̀ wọn á dàbí pé ènìyàn lo tọ́nìkì ni tó bá mú ọkàn balẹ̀. màmá ọ̀dà ẹni tó ti wá ní àìsàn rọpárọsẹ̀ gangan kọ́ àwọn nǹkan wo ni ó máa lò tí ó fi máa lọ ọlẹ̀. ó lè lò ó kó dẹ̀ dìde. èwo ni ó máa lò. ó lè lo kíní powder yìí. lórí èmi gan mọ̀ pé powder yìí téèyàn bá èmi náà ti dà sẹ́nu kì í ṣe nǹkan tó rọrùn. tó bá mu àwọn powder yìí tó bá máa jẹ́ ó lè ṣeéṣe a máa sín àwọn ìsàn tó wá sí òkè ní ara yẹn àwọn ìsàn yẹn máa nànà torí àwọn ìsàn yẹn ti kákò. ṣé màmá ṣé kò ní í ṣe pẹ̀lú pé ọjọ́ orí kan báyìí ló gbọ́dọ̀ lò. kò sí o kò sẹ́ni tí ò lè lò àtọmọdé àtàgbà kò sẹ́ni tí ò lè lò kò sẹ́ni tí ò wúlò fún. ẹ wá ṣàlàyé nǹkan tó ń pè látẹ́gùn fáwọn èèyàn. nǹkan tí wọ́n pè ní atẹ́gùn ni pé ẹlòmíì lè wà ní sí ara ẹ̀ máa gbóná fòfòfòfò adomi sára kò gbọ́ ó lè ṣeéṣe kó pàfọ́ọ̀mù mọ́ atẹ́gùn nígbà tó bá yá alálò oògùn ìbò kò gbọ́ ẹlòmíì orí máa fọ́ iṣẹ́ owó atẹ́gùn ni ẹlòmíì nìsín wọn ló sọ pé orókún ló ń dùn ún tí ò bá tètè kíyè sára ó lè ṣeéṣe kó dágbó síbì kan torí a máa ní òfà bẹ́ẹ̀ yẹn kó tó di pé ó máa ní òfà bẹ́ẹ̀ yẹn ó máa mú atẹ́gùn dání ó máa mú ẹ̀fọ́rí dání iṣẹ́ owó atẹ́gùn nìyẹn. ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan tí màmá sọ kó lè bá yé wa dáadáa ṣe rí nǹkan tí wọ́n ń pè ní atẹ́gùn ó ní wípé Ọlọ́run ní jẹ́ kí atẹ́gùn burúkú ó fẹ́ lù wá kò ní í ṣe pẹ̀lú pé ó wà nílùú òyìnbó kò ní í ṣe pẹ̀lú pé bóyá ó wà níbì kan kò ní í ṣe pẹ̀lú pé olówó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tiẹ̀ máa ń pè ní àrùn gbajúmọ̀ ẹ máa gbọ́ o stroke ò kì í ṣàrùn gbajúmọ̀ o àìsàn burúkú tí ò dáa ni stroke àwọn kan tiẹ̀ máa ń pè ní èmínálẹ̀ lù bẹ́ẹ̀ ni ọlọ́run ní fi ṣe wá o ṣùgbọ́n prevention is better than cure láti prevent nǹkan ó better ju pé kí nǹkan yẹn ti mú ẹ lọ àwọn tí kinní yẹn ti mú ẹ lọ béèrè ó ti sọ wọ́n dìdàkudà o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí má ṣàlàyé fún ọ pé èmi lè pè mí èmi lè ní èlò ni tí má sọ yí ẹ fún ó lè máa wò pé àánú ẹ ń ṣe mí nǹkan tó ń pè látẹ́gùn ṣẹ́rí kí ní tàn wọ̀ yìí atẹ́gùn tàn wọ̀ àwọn ògùn tàn wọ̀ yìí àwa fúnra wa gangan ti wá láti wá rà lọ́dọ̀ màmá àwọn àkálẹ̀ ló dẹ̀ máa ń pètò kínní àwọn àkálẹ̀ ló ní kínní kò sí tẹ́ bá lọ sí Ọ̀ṣun tọ́sùn bá ní ògùn àwọn kínní àyàbá ni tẹ́ bá lọ sọ́yọ́ tán bá ní àyàbá ni tẹ́ bá lọ síbàdàn tán bá ní àyàbá ni tẹ́ bá lọ sẹ́kọ̀ọ́ àwọn ìlú kálẹ̀ tamaraban orí àkẹ́ tó rí àwọn àkálẹ̀ tán ní stroke wọn ìsábà ní àbí orí àkẹ́ tó lè rí àwọn àkálẹ̀ tán sábà ní diabetes omi tán nítọ̀ ṣúgà wọn ìsábà ní ìntọ́ bá ní nínú wọn ajẹ́ pé kìí ṣe lẹ̀ kálẹ̀ ló gbé torí pé wọn fi nǹkan tó ń pè ní tewétegbò wọn fi ṣeré nílùú wọn torí ẹ̀ mo ṣe ń fàsìkò yìí sọ fún gbogbo wa mi ò fọ́ọ̀sì ẹ rà o àfọ́ọ̀sì ẹ rà mọ̀mọ́ náà rèé mọ̀mọ́ ò fọ́ọ̀sì ẹ sọ pé kọ́ wá rà o ṣùgbọ́n ìwọ tó o bá ti ní ìrírí ẹ̀ rí tàbí tó bá ti lẹ́nu tó ní ìrírí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o mọ nǹkan tó ń pè ní stroke ọlọ́run ọba mo
bí ọ ní o atẹ́gùn burúkú mọ̀jọ̀ fẹ́ lù mí o. àmì o àtẹ̀mí náà. atẹ́gùn burúkú mọ̀jọ̀ fẹ́ lù mí o. mọ̀jọ̀ fẹ́ lù mí atẹ́gùn burúkú tó bá fẹ́ lu ẹ̀dá láyé yóò sọ ẹ̀dá di ìdàkudà ní bàbá màmá mo ti rí àwọn tátẹ́gùn burúkú fẹ́ lù rí kò ní í ṣe pẹ̀lú pé èèyàn jẹ́ àgbàlagbà mo ti rí kọ́ ọ́n pè mí nì kò ní í ṣe pẹ̀lú àgbàlagbà mo ti rí àwọn èèyàn tí atẹ́gùn burúkú fẹ́ lù rí bàbá ọ̀sán kọ̀sán ọlọ́run ní fi atẹ́gùn burúkú kò ní fi bá wa jà torí ìdí èyí mo ṣe ń ṣàlàyé lára àwọn ètò wa ìkànnì Yorùbá Dùn Online TV àwọn èèyàn ń pè mí káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà mọ̀mọ́ ṣé àwọn èèyàn ń pè mí Nàìjíríà mo láwọn tó yẹ pé wọ́n ń pè mí nílẹ̀ Haúsá mo láwọn tó yẹ pé wọ́n ń pè mí ní South bíbá bíbá tó ń pè wá ní apá òkè bíbá mo láwọn tó ń pè mí nílùú òyìnbó mo láwọn tó ń pè mí láfíríkà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn bó ṣe ń pè mí mọ̀ dá wọn lóhùn ó yí ọ̀wá tí ì yẹ ẹlòmíì ó ń bọ̀ dẹ̀rẹ̀ àwọn la máa ń dẹ́ẹ̀dẹ̀ ìwọ tó bá ti rí pé ìfọ́pá rẹ ti ń ga tàbí tó bá ti rí pé o ti ń ṣàkíyèsí nǹkan kan tí ń rìn wọ̀nìwọ̀nì lára rẹ tàbí pé o ń ṣàkíyèsí nǹkan kan oògùn atẹ́gùn o gbọ́dọ̀ nínú ilé even bí nǹkan kan gbé ò tiẹ̀ sí ọ kò sí nǹkan kan tó burú jù kéèyàn má ní àgbà atẹ́gùn màmá kò sí kéèyàn jẹ́ dókítọ̀ dókítà wà rálá ẹ wá bẹ. ìtẹ́ ìbá yẹ dókítà kò ní. ó rà á ó dẹ̀ ń lò. agbára dókítà ká atẹ́gùn àbí. níbo kò ká o. bí ti bò ó. sẹ́ẹ̀rì abẹ́rẹ́ yẹn gangan tí wọ́n atẹ́gùn bá wà lára ènìyàn tẹ́tí la gba abẹ́rẹ́ àtúbọ̀ lágbára sí i. nítorí tó bá mọ̀ pé nǹkan tó ṣèwọ̀n nìyẹn tó la gba abẹ́rẹ́ àtúbọ̀ lágbára sí i ni. sẹ́ẹ̀rì tátẹ́gùn bá ti ṣèyàn ẹlòmíì máa ṣe báyìí kò ní rí èèyàn fẹ́ ní ọ̀kan. kò ní rí èèyàn dáadáa. iṣẹ́ owó atẹ́gùn ni. iṣẹ́ rẹ̀ ní àbí. kò ní rí a máa ṣe báyìí atẹ́gùn ni ó ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. ṣùgbọ́n tẹ́ bá ti ń lò ó ẹ máa gbóòrò ọ̀fẹ́. ọkàn ẹ máa balẹ̀. màmá ẹni tí atẹ́gùn yẹn bá ti fẹ́ lù tàbí ẹni tí ò tí ì fẹ́ lù ṣó lè ní àgbo ìnínú ilé. ó lè ní nítorí tó bá ń bọ̀ bẹ́ẹ̀ kò lè wá mọ́ á padà síbi tó ti ń bọ̀ ni sẹ́ẹ̀mà pé ó ti bá àwọn iṣẹ́ lọ́wọ́ ẹ̀. ẹlòmíì nìsín ó ti jẹ mọ́gí jẹjẹjẹjẹ tó ti sú. ẹlòmíì ti jẹ yọyọ ó ti jẹ yọ ẹ. ẹ̀yin olùjẹyọ tẹ wá lóò èbú ẹ̀yin olùjẹyọ tẹ wá. àwọn míì bá ti iṣu nìsín tó bá ti fẹ́ ṣe wọ́n mọ̀ pé wọ́n ti fi kẹ́míkà sí o wọ́n tún buyọ̀ sí wọ́n tún sè é kò dẹ̀ kí wọ́n buyọ̀ sí kí wọ́n tó sè é kí wọ́n jẹ́. a kì í fi iyọ̀ sísun tá a bá ti fẹ́ sè é àìgbé kaná bẹ́ẹ̀ fi kún epo ẹ̀dẹ̀ wà ókè torí tí yìí tó wà lára lúwa ẹ̀ ti wà ń bẹ̀ ó sì jẹ́ nìyẹn. màmá afẹ́kẹ́ ẹ̀kọ́ wa láwọn ewé yìí kí ni iṣẹ́ ewé tẹ kó lẹ̀ yìí torí gbogbo nǹkan tá à ń ṣe yìí ṣe é mọ̀ pé ìlera gangan ló ṣe pàtàkì jù mọ̀ ń sáré owó mọ̀ ń sáré kinní kan ọmọ làlàáfíà mọ̀ ni tí àlàáfíà ọba sí lára ẹ lásán kámẹ́rámán wà láìtàláì o ò lè sáré nǹkan kan o àlàáfíà wà lára rẹ lọ ń sáré pé ò tí ì lò lọ́wọ́ lọ ń sáré pé ò tí ì níwèé gbèlú ìyàwó mi kọ̀ mí lẹ̀ ò tí ì bímọ iṣẹ́ rẹ̀ ò lọ déédéé ọ̀la àlàáfíà ni o tí ó bá sí àlàáfíà kankan nínú àgọ́ ara rẹ wàá mọ nǹkan tán ń pè ní àlàáfíà màmá kí ni iṣẹ́ àwọn ewé yìí. ó sí àwọn ewé yìí ẹ bá ti. mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ lára màmá yìí ni o. àwọn ewé yìí nìsín àwọn márígbó nìyí. márígbó ọbẹ̀ márígbó ọbẹ̀ dúdú ọbẹ̀ márígbó ọbẹ̀ dúdú. o nígbà tẹ bá ṣe tán ẹ lè fi yán jẹ ẹ lè fi kúkú jẹ ẹ tún lè fẹ̀bà jẹ pàápàá ṣùgbọ́n olúwa máa wà òkè ṣé ẹ rí àwọn ewé. à ń bọ̀ kẹ́ wá ṣe ewé fún wa mo fẹ́ kẹ́ kọ́ wa bá ṣe ń ṣe ewé tó bá jẹ́ pé màmá sì yẹn lè sa ewé téèyàn máa lọ téèyàn máa gbé ránṣẹ́ sí lóyìnbó. ó lè sa. bó la ṣe ṣe. tá a bá ti jà pé nìsín a kó sínú odò. mélòó gbogbo ewé yẹn. owó yẹn tó rì sí mẹ́wàá. ara ẹ̀ náà lélẹ̀. ara ẹ̀ ni. ewé tẹ ń wò yìí tá a bá ti ṣe mọ ọbẹ̀ yìí tẹ bá ti ṣe ẹ máa sùn ọkàn ẹ máa balẹ̀. ewé iṣẹ́ kìíní nìyẹn. tẹ́ rí àwọn oríṣiríṣi ewé yìí ló wà ń bì ó tó oríṣi mẹ́wàá. tàbá sọ pé ká máa. eléyìí yẹn fẹ́ dàbí ewé ọ̀gẹ̀dẹ̀. eléyìí nìsín jàgbórókùn là ń pe ewé yìí adẹ̀ǹjẹ́ àfisọ̀bẹ̀ dúdú. ara àwọn nǹkan tẹ́ ń jẹ́ ńlẹ̀ kálẹ̀ tí nǹkan fi sí inú. eléyìí kìíní nìyí tẹ́ rí ewé yẹn wà ọ máa so tẹ́rẹ́tẹ́rẹ́ ń bẹ̀ yẹn ó kàn jẹ́ pé mi ò mọ orúkọ ewé yìí tó bẹ́ẹ̀ ni ewé atẹ́gùn dẹ̀ ni a fi ń ṣiṣẹ́ atẹ́gùn tẹ́ rí àwọn ewé yẹn ó pọ̀ wọ́n pọ̀ síbẹ̀ àwọn yìí nìsín
ewé ọbẹ̀ ni. ewé ọbẹ̀ ni irú àwọn ewé tá mọ́ jù tá mọ́ fàdà ró dànù lẹ́gbẹ̀ẹ́ wa ọbẹ̀ ni ọbẹ̀ ni iyì efiri ni. ẹ jẹ́ kí n wò ná. àwọn efiri dídún. ó ń lo efiri o efiri ni efiri lè tún wá yàtọ̀ o. ó yàtọ̀. ó yàtọ̀ àbí ọkọ̀ ẹ̀yìn náà mọ̀. ó yàtọ̀ àwọn kan tó wà ń bì yìí nìsín àwọn ewé ta ẹni tó bá ń jẹ ewé ta kálẹ̀ dáadáa atẹ́gùn ò lè mú láyé. ok kò lè ní stroke. kò lè ní stroke o. ok tó bá ń jẹ ewé ta kálẹ̀ dáadáa. ok tí kálẹ̀ fi sábà tí kálẹ̀ fi ní stroke nìyẹn. iṣẹ́ tó ń ṣe báyìí àwọn lọ wọ́n gbin ẹ̀gẹ́ fúnra wọn wọ́n wọ ẹ̀gẹ́ fúnra wọn láwọn arúgbó kálẹ̀ yẹn. ok ìyẹn ló fà á tí ìwọ̀n kì í fi ní àwọn kinní yẹn. ewé ta wálé tó ẹkún tó ń ṣiṣẹ́ dáadáa ọkùnrin wọn ilé ṣiṣẹ́ bá àwọn obìnrin. ọdún ni ẹ̀wọ̀n náà gbọ́dọ̀ ọdún náà ṣe dédé rọ. ẹ̀hún ni ẹ máa fi sínú àwọn ata yìí gbogbo àwọn ẹ̀yin lórúkọ. ẹ wò pé kí là ń ṣe yìí ọjọ́ sọ̀kalẹ̀ kọ́ wá gbóhùn nǹkan tá à ń ṣe ìwọ tó bá nílò ewé yìí bóyá o nílò ẹ̀ ní ìlú Amẹ́ríkà a máa bá ẹ sá a máa bá ẹ lọ yọ gbẹ a lè gbé ránṣẹ́ tá a bá ti gbé ránṣẹ́ o lè máa ṣe o lè máa fi sí ọbẹ̀ a bá ẹ lọ tí ó pọ̀ àwọn èèyàn tiẹ̀ ń gbé lọ́gán láti Nàìjíríà. efiri ni àwọn efiri tá a fi ń sọbẹ̀ ẹ gbọ́ sẹ́ǹtì ẹ̀ méjì mẹ́ta rí. ok efiri ilé tó yàtọ̀ sí ilé. ó yàtọ̀ síra wọn. iyì nìsín àpáta. kí ni sẹ́yìn tiẹ̀. èyí pàápàá fi ń so oògùn atẹ́gùn ọbẹ̀ tí ó mọ máa pẹ̀lú àwọn èròjà ọbẹ̀ tá a máa jẹ torí tá a bá ti lọ gbogbo ẹ̀ kalẹ̀ nísìnyí àwa máa jẹ ẹ máa sùn ọkàn ẹ máa balẹ̀ àwọn ewé yẹn ni. eléyìí ni mo fẹ́ kí kámẹ́rà máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní àwọn ewé yìí ẹ ní kò sí bí ẹ ṣe lè jẹ téèyàn ní stroke bíi tìbò. torí pé nǹkan tí ìkálẹ̀ ò fi ṣeré kò sí ìkálẹ̀ ò lè ṣe láàrin ọjọ́ méjì kan má jẹ ọbẹ̀ ewé ta. kò sí ṣe o. ok ewé ta ẹnu wọn ṣe náà fi ń jẹ úkúrú wọn fi jẹ úkúrú wọn fi jẹ ẹ̀bà wọn fi jẹ anything. ojoojúmọ́ ní kálẹ̀ ń jẹwé. a lè ṣe ká máa jẹ ewé o. ewé ní kálẹ̀ ń jẹ o. best ọbẹ̀ tó láìkì jù. wọ́n jẹ ewé ta ewé sàlẹ̀ kálẹ̀ ń jẹ. ewé ta tàbí eléyìí. mọ̀mọ́ ẹ bá wa sí ọbẹ̀ á wà sí ọbẹ̀ á ra gáàsì sínú kíní yín. gáàsì tiẹ̀ wà mo ní gáàsì. ẹ bá wa lọ kí ni kátà máa ra wá ààrẹ ẹja kẹ́tẹ̀ máa wo ogun àtàmọ́lẹ̀ ká rẹja o àlè rẹja tútù àbí ẹja odò ńlá sáàlè rẹja odò wò láwá. àbẹ́ àrọ̀ kí ló dé. àrọ̀ nìkan ni mi jẹ. kódà kí ẹ máa jẹjẹ àrọ̀ àbí. èmi ni. ok màmá òkè ń jẹjẹ àrọ̀ tí wọn. ok. ọwọ́ jẹ kóká. kí lẹ pè é. àmọ́ sẹ́ mọ́ jẹ́ kúká. a lè jẹ́ efiri àjìjà ni. eléfèrè mẹ́ta ló wà mẹ́tò tọ́. efiri àjìjà yẹn máa wà ní oko. màmá gbogbo àwọn kẹtẹ ń kó jáde a lè dédé rí. rísì mẹ́wàá òun lè wé tó wà mí. a ti máa pe màmá. Iṣan pupa ni. Kí ni iṣẹ́ iṣan pupa yìí máa mọ̀? Iṣan pupa yìí máa gbọ́ ibà. Agbẹ̀dọ̀ lọ mọ ewé. A máa lọ mọ ewé. Ó tún fẹ́ dàbí atalẹ̀. Atalẹ̀ ni àbí jíńjà àbí? Ṣé mo lè jẹ díẹ̀ mẹ́? Kì í ṣe jíńjà o. Kì í ṣe jíńjà o. Kì í ṣe jíńjà. Èyí ata ewé kínní ni ó dàbí kárọ̀tù ní ṣùgbọ́n a kì í jẹ́ a lọ mọ ewé ta yìí. Nígbà tẹ bá jí tẹ bá sùn tẹ bá jí gbogbo ojú ẹ ló mọ sọ̀kalẹ̀. Láwọn kìíní. Láwọn àwọn ìta yìí. Ọbẹ̀ yìí gan mọ̀ kìíní. Màmá bó lẹ́sẹ̀ wá lọ gbogbo kiri bó lẹ́sẹ̀ kọ́ wa ní kìíní torí. A máa kọ́ bó ṣe wà yìí a lè sa kó gbẹ. Nígbà tí ẹ bá fẹ́ ṣe ọbẹ̀ ẹ kó sínú ọbẹ̀ yẹn ẹ kó ẹja sí ẹdí. A kó ẹja tẹ́ fẹ́ fi ṣe yẹn ẹ kó sí. Kò síbi tí ò lè lọ tá a bá ti lọ. A lọ ní gbẹrẹ. Tá a bá ti lọ ní gbẹrẹ fún tó ti gbẹ. So gbígbẹ tá a bá lọ yẹn náà kò bàjẹ́. Kò bàjẹ́ ó bá sọ wọ́n kàn débẹ̀ wọ́n kàn pò ní. Wọ́n kàn pò mímọ́ ni. Bẹ́ẹ̀tì. Ó dà gbóró ẹ̀ ni màmá sásọ̀ kan yẹn. ìyẹn ewúro. Kí ni iṣẹ́ ìyẹn tiẹ̀? Àwọn yẹn nísìnyí tá a bá ti gbọ́n dáadáa nísìnyí àwa fẹ́ ẹ̀gúsí àwa bu díẹ̀ sínú ẹ̀
ẹ fi ṣe ẹ̀fọ́. ó lè lọ yà káwọn. a lè fi ṣe ẹ̀fọ́. ẹ já lọ bẹ̀ mọ̀mọ́ ẹ já lọ bẹ̀ mọ̀mọ́. mo fẹ́ kẹ́kọ̀ọ́ lára mọ̀mọ́ yìí lórí ṣé ẹ mọ̀ gbogbo nǹkan tó bá wù kó mọ̀ ẹ́ ṣe láyé má bọ̀ kámẹ́rà mọ́ gbogbo nǹkan tó bá wù kó mọ̀ ẹ́ ṣe má bọ̀ direct gbogbo nǹkan tó bá wù kó mọ̀ ẹ́ ṣe láyé gbogbo nǹkan tó bá wù kó mọ̀ ẹ́ ṣe láyé gbogbo nǹkan tó bá wù kó mọ̀ ẹ́ ṣe láyé mọ̀ rántí àlàáfíà. wo ẹ rí. mo fẹ́ ra mọ́tò mo fẹ́ sẹ́ndì owó sílé mo fẹ́ kọ́lé sí Nàìjíríà sẹ́ni pé ti gbẹ wọ́n fún mi níwèé ìgbélú ó sì lálàáfíà ni o. bó ṣe gbẹ yìí tẹ́ bá ti ṣe ẹ̀gúsí yẹn tẹ́ bá ti ṣe ní orí iná tẹ́ bá ti dì ẹ kàn ṣe ewé ta ẹ sí. Ọlọ́run bá ń gbọ́ inú mi dùn kó mo wà nílẹ̀ ìkálẹ̀ kó mo wá sílẹ̀ ìkálẹ̀ lọ́wọ́ dàbí pé ẹ̀fọ́ ni. bí bò irú ewúro wo ni. ewúro ọbẹ̀ ẹ̀gúsí la máa fi sí ewúro yẹn ni. ẹ wàá ṣàlàyé kíní fún wa kò yé wa o. akọsínú oòrùn ni a máa gbọ́n. kò ní bó ṣe wà bó ṣe wà ní bó ṣe gbé kalẹ̀ báyìí sí tí wọ́n bá ti ṣọ̀bọ̀ ẹ̀gúsí tó ti lọ ẹ̀gúsí tán ó kàn á kó lè sí yóò wá wú. irú ewé kí ló kó ewé yẹn. ewúro ni. ṣé ewúro náà mọ ewúro ni. ọmọ ewúro náà sá bí ewúro tẹ sọ yẹn òun náà ni wọn sá. ewúro yẹn ni. ó ké ewúro tán sánu. ewúro tán sánu. wọ́n ti gbó. àti gbó àti domi ẹ̀ dànù. wọ́n kàn sá tí ó gbẹ. tẹ gbẹ ó má bàa dúkún. yóò bá kúrò. okay so ó kúrò báyìí so tá bá ti wá sá wọ́n á gbó wọ́n á gbómi ẹ̀ dànù gbígbẹ rẹ̀ nìyẹn. gbígbẹ rẹ̀ ni. so gbígbẹ rẹ̀ yẹn ọtẹ bá fẹ́ sọ ọbẹ̀ ẹ̀gúsí ẹ kàn rún sí ni. ẹ kàn rún sí báyìí ni ọbẹ̀ yẹn wá dàbí pé àṣẹ̀ṣẹ̀ àwa yí oke ẹ̀fọ́ yẹn ẹ̀gúsí yẹn mọ́ àwa ṣe dáadáa. ẹyẹ kálẹ̀. ṣe jẹwé nìyẹn. so gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe yìí kì í jẹ́ kí àìsàn sí èèyàn. màmá wọ́n tún pọ̀ bẹ̀ kan ní ọbẹ̀ gbọ́kọ̀ lísà. gbọ́kọ̀ lísà ó wà jẹ́ kí n la mu wá. ẹ lọ mu wá ọbẹ̀ gbọ́kọ̀ lísà. ọbẹ̀ gbọ́kọ̀ lísà yẹn kí ni bó ṣe ní tiẹ̀. ọmọ rẹ ló dá rẹ ọmọ rẹ explain dáadáa. ó dàbí ọbẹ̀ ẹ̀la kí ni iṣẹ́ tí ń ṣe lára. ní ọbẹ̀ gbọ́kọ̀ lísà ó ń ṣe kí ni. ó ń ṣiṣẹ́ èèyàn bá jẹ́ ó dá a lára. lọ́bẹ̀ gbọ́kọ̀ lísà mọ́mọ́ ẹ wẹ́gu yín ẹ kàn wẹ́gu yín tàbí kẹfẹ́ gu yín kọ́nù dáadáa because kò ní dáa kí ẹ wẹ́gu yín ẹ wọ̀ so ọbẹ̀ gbọ́kọ̀ lísà yẹn dá a lára. ara wọn nǹkan tí wọ́n ń ṣe nílẹ̀ kálẹ̀ màmá tí ń bọ̀ tó jẹ́ wípé ó mú kí ẹ̀mí wọn máa gùn. gbọ́kọ̀ lísà yẹn 100 years 120 years wọ́n lò jù ẹ̀ lọ nílẹ̀ kálẹ̀. ọbẹ̀ gbọ́kọ̀ lísà lè kí bó dáa ṣe ṣe lé. bó bá ti gbẹ tán bẹ́ẹ̀ yẹn wá lọ lórí ọlọ á wá dàbí powder. àlejò náà ránṣẹ́. dáadáa ńgbà tẹ́ bá fẹ́ ṣe ọbẹ̀ tẹ́ bá ti sọ ọbẹ̀ yẹn tẹ́ ti kẹ́ja sí tẹ́ ti bu magi sí gbogbo ẹrú sí. ṣé ẹ̀yin ìkálẹ̀ máa ń lo magi. àwa ń lo magi magi ẹyọ kan a máa bù méjì àní jẹ odidi ẹ̀ tán. ní lódìdí kan tán. kò sọ bẹ́ẹ̀ tí kálẹ̀ lè ṣe wọn kí n lódìdí máa. a lè lódìdí magi ìdajì magi ni ọlọ́dọ̀ pa. ìdajì magi la máa lò. instead of magi tí ó fi pọ̀ ẹ̀ragìrì. ẹ̀ragìrì la máa lò sí. àwọn à ń lo irú woro ẹ̀ragìrì. ṣé ẹni tá a bá ti lọ tán àwa ṣe sínú epo àwa gbé sínú ọbẹ̀ yẹn tó bá ti wó dáadáa àwa gbé sí àwa dé nígbà tẹ́ bá máa wò ó nìsín ọmọ máa yọ. màmá báyìí la ṣe ṣe. gbogbo ẹ̀ náà la jẹ. gbogbo ẹ̀ á wà níjọ́ òní ká ti dé sílẹ̀ ẹ̀yẹ èèyàn comment section màmá fẹ́ kọ́ wa ní ọbẹ̀ tí ì jẹ́ kéèyàn ṣàìsàn ẹ̀yẹ èèyàn èyí tẹ́ bá fẹ́ ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ó bá jẹ́ medical doctor ó bá jẹ́ òyìnbó ó bá jẹ́ kíní kan tó bá rí ọjẹ́ ṣùgbọ́n àlàáfíà ò ní baálé ọrọ̀ ò ní ọba ọrọ̀ nínú àgọ́ ara mọ́mọ́ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ kálẹ̀ pátápátá tẹ́yìn bá fẹ́ ṣe irú gbọ́kọ̀ lísà yìí mo rí pé ń fà lẹ́nu mi. ó fà ní bó ṣe bọ́bẹ̀ ṣe nìyẹn ó yàtọ̀ sí ilá èyàn bí ọbẹ̀ ọ̀gbọ̀lọ̀ ni. yọ́dẹ̀ dùn tá a bá ń jẹ. olódùn wọ́n ní gbọ́kọ̀ lísà olóyún. ó máa ń kù ní ìgbọ́kọ̀ lísà yẹn wọ́n tà á tó bá ṣe ọjà ti pa nísìn tẹ́ bá ti rí torí ó pé nísìn mẹ́ta àwọn ọ̀ríjìnà ni tẹ́ bá ti tó bẹ̀ wọ́n wá fún àwọn yìí awádà gbẹrẹ fún
ẹ kàn débí ẹ kàn máa bù sépo ẹ kàn máa fi sínú ok yọmọ bù sépo yọ bí kíní oró tá ń pè ní ọbẹ̀ àpọ̀n à ń pè ní ọbẹ̀ ọ̀gbọ̀lọ̀ ok kí ni iṣẹ́ gbọ́kànlísà lára. ẹ mọ̀ ẹlòmíì ó láìkí ń gbígbọ́ tó máa jẹ tó bá ń fà ó dáa nára nígbà míì. especially obìnrin tí bá ń wọ́ ọmọ gan. ó dáa ó kàn jẹ́ pé àwọn kan wọn kì í jẹ lá. eléyìí dẹ̀ ṣe lá ẹ tí bá jẹ lá lè jẹ léyìí. ó lè jẹ léyìí ó dẹ̀ lè jẹ òró yẹn. ok àwọn kinní gbogbo àwọn nǹkan tẹ́ ẹ kà lẹ́yìn lẹ máa ń jẹ màmá àìsàn wo ni máa ń ṣe yín. kò sí o. irọ́ ni o. kò sí. ẹ ti tọ́ ọmọ ọdún mélòó báyìí. kódà mo ti tó 50 kàbí kí n lé ní ọmọ ọdún mi àìsàn ò tí ì ṣe mí. mọjú ọdún yín gan. mi ò mọ ó ti ẹ̀ kú. ìkálẹ̀ òkè ń ka ọdún ìkálẹ̀ òkè ń mọjú ọdún. ṣé rí gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin ọmọ Ondo State gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ bá tí ì wo channel ìkànnì Yorùbá Dùn Online TV àwọn ẹ̀kọ́ lóríṣiríṣi tá a mọ̀ kọ́ra wa òun la tó rí ń bẹ̀ yìí o ṣé ẹ ti rí mo ti ń bá a lọ débi wípé ẹ ti rí pé gbogbo kìíní ẹ rí pé programu Yorùbá Dùn Online TV ẹ rí pé programu tó dùn ni ẹ bèrè lọ́wọ́ àwọn èèyàn ẹ bèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rí pé àwọn èèyàn ẹ rí pé wọ́n ń wá sí ìkànnì Yorùbá Dùn Online TV tó rí pé programu tó ní kìmí tó dùn ni mo wá ń kí gbogbo wa níbikíbi tá a bá wà àlàáfíà ara wa gẹ́gẹ́ ló ṣe kókó jù o torí àlàáfíà ni baálé ọrọ̀ mo lówó ìlówó mo fẹ́ gbàwé ìgbélú mo ríwé ìgbélú gbà wọ́n dìpọ́ọ̀tì mi ọlálàáfíà ni o. kíní kan ṣẹlẹ̀ sí ìyàwó mi lé mi jáde nínú yàrá kíní kan ṣẹlẹ̀ sí mi àtọmọ mi ọmọ mi nà mí wọ́n fọ́ mi létí èyìnbó fún mi ní crepin nílùú òyìnbó má jẹ́ kí n tọ́ jẹ́ ọlálàáfíà ni. àlàáfíà tí àlàáfíà ọba wo Ọlọ́run Elédùmarè mọ̀mọ̀ bí ọmọ fi ìyà àlàáfíà jẹ mí wọ́n fi ìyà àlàáfíà jẹ mí bó tilẹ̀ wù kó rí o jẹ́ ń dàgbà kí n dògbó o gbogbo ẹ̀yin ọ̀tá mi ibikíbi tó bá wù kẹ́ ẹ wà kẹ́ ẹ mọ́ nǹkan tó bá wù kẹ́ ẹ ṣe Ọlọ́run ọba jù yín lọ. ṣùgbọ́n àlà mọ̀mọ́ gbogbo àwọn kìnìún tẹ̀ ń lò nílẹ̀ ìkàlẹ̀ yìí ẹ bá wò dáadáa àjogúnbá ni. àjogúnbá ni o àjogúnbá ni o nítorí àwọn bàbá wa ńgbà tí wọ́n ṣiṣẹ́ yìí ńgbà yẹn àwa máa wò àwa máa kó àwa máa lọ àwọn nǹkan kan ńgbà yẹn àmọ́ máa lọ ẹ̀tì ńgbà tí àwọn bàbá wa ti kú wọ́n kọ kíní wọ̀nyí sínú ìwé ńgbà táwa ò ti mọ̀ wé ẹ̀tì yìí tá a ti mọ̀ sínú yẹn wọn làwa ń ṣe. màmá ọmọ ìlú wo ni yín. ọmọ kálẹ̀. màmá ẹgbẹ́ gàbáyé ẹ jẹ́ ìjókòó sẹ́gbẹ̀ẹ́ mọ̀ mo fẹ́ kí gbogbo ẹ̀yin mo fẹ́ kí ẹ wò wá dáadáa ẹ jẹ́ kí n jókòó sáàrin yín ẹ jẹ́ kí n jókòó wá lọ́dọ̀ ẹ̀ mọ̀ ẹ bá mi ilé ẹ̀yin ìran wa o bá a ṣe wá ni màmá ọmọ ìlú titun ìlú tá a wà ìlú titun ẹ ti tọ́ ọmọ ọdún mélòó báyìí ìkàlẹ̀ ọ̀kì mọ iye ọjọ́ orí wọn. ọmọ tí a tó 70. gbogbo ìlú pátápátá tí mo ti ń yà láyé ẹ bá délẹ̀ kálẹ̀ tẹ bá bèrè pé kí lọmọ ọdún wọn yìí mọ̀ mọ̀mọ́ ṣùgbọ́n tẹ bá wò dáadáa ẹ ju ìyá yìí lọ. dáadáa ọmọ kẹbúrú mi. ẹ jù tẹ bá wò dáadáa irú èmi báyìí ọmọ màá jẹ́ sí. bẹ́ẹ̀ni ẹ bá wá sí ẹ ti lé ní ọmọ àádọ́rin ọdún. bẹ́ẹ̀ni o ti lé. ẹ ti lọ síbi ọmọ ọgọ́rin ọdún. bẹ́ẹ̀ni. ìmọ̀jọ ọdún ìmọ̀jọ ọjọ́ orí. nígbà ẹ̀kọ́ ọ̀lẹ̀. àwọn gbogbo àwọn kinní ìtẹ̀yìn náà ń jẹrè. lónìí o ọwọ́ la fi ń lọ sá. ọwọ́ lẹ́nu fi ń lọ. bá a ti tọ́dún gbogbo ẹ̀yìn sí àwa kó lọ́lọ́ máa lọ. ẹ máa lọ ẹ̀yin náà sì lè lọ nǹkan bẹ́ẹ̀ sí wa yìí. màmá yẹ bẹ́ẹ̀ lọ taná ju ewé ọbẹ̀ yìí. bá fẹ́ ṣe yìí láàpápá kí ilẹ̀ tó súnmọ́ ti parí ẹ̀. a ti parí ẹ̀ ò lílọ. tẹ bá fẹ́ ṣe pàápàá kí ilẹ̀ tó sún ẹ ti parí ẹ̀. ẹ lọ pẹ̀lú ọlọ. a jẹ́ wípé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé à ń pa dànù táǹtà dànù tó jẹ́ nǹkan tó lè fún wa ní okun àtagbára a máa fi ẹ̀rọ lọ nǹkan kò dáa fún àgọ́ ara wa. ọlọ ni ẹ máa ń lò ẹ fọlọ lọ. ọwọ́ la fi ń lọ tiwa. ọwọ́ lẹ máa fi. ọwọ́ ni a fi ẹ̀rọ lọ. ọwọ́ lẹ fi lọ ìfẹ́ ẹ̀rọ lọ. tẹ bá ti fọwọ́ lọ gbogbo àwọn ẹbọ kan nísà ìbò lẹ ṣe ṣe. a fọwọ́ lọ. a fọwọ́ lọ ni. àwọn náà fi lọ́wọ́ kan nísà. ẹ dẹ̀ lọ yóò dẹ̀ kún ná. adẹ̀kún ná. ọba ti gbẹ àdàbí powder. àdàbí powder. àdàbí powder yìí
mọ̀mọ́ ẹ bá wà wò dáadáa láti ìgbà tẹ́ ti ń jẹ kínní bó làgọ́ ara yín ṣe rí. ó dáa o kò sí nǹkan kan tí ń ṣe mí o. ìṣẹ́gbẹ́ náà gba oṣù abẹ́rẹ́ kankan lọ sí. ìrọ̀ abẹ́rẹ́. ìkálẹ̀ ìgbàbẹ́rẹ́. bí ìsì mo fẹ́ lọ odò lọ pọn mi. ìyá ti pọn mi. gẹ́gẹ́ tó etí ẹ tún lóòdù ẹ lọ pọn mi. àwọn pọn mi o. ṣé ẹ ti rí báyìí ibikíbi tó lúkálùkù wa bá wà jákèjádò gbogbo àgbáláyé wọ́n mọ̀ ṣe kínní ni ṣé wá rí gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí pákéjì máa bá báyìí ètò wa gan pákéjì máa bá kámẹ́rámán pákéjì máa bá gbogbo ètò wa débi wípé ẹ mọ̀ rí àwọn nǹkan lọ́tùnlọ́tùn tó jẹ́ wípé yóò mọ̀ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa fi dà gìrìgìrì wá sí ìkànnì Yorùbá Dùn Online TV láti wá máa wò wá. ohun tí mo ń ṣàlàyé ni wípé ká tọ́jú ara wa kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ o ká ṣe ìmọ́tótó fún ara wa ẹ máa wà nílùú èbó ìlú èbó tó wà gan jọ́sọ̀ mọ̀ pé nígbà míì gan ń kó bá ọ torí pé àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ilẹ̀ wa ọ̀jẹ́. màmá tá a bá wá kúkúrú la fẹ́ jẹ́ kẹ́ ẹ bá wà màmá ẹ lọ gbé kúkúrú yẹn wá sọ wà. àwọn wà ẹ lọ gbé kúkúrú wá mo fẹ́ fi kíní kan hàn wá ẹ má bínú pé à ń ṣe. àwa ẹ̀ lè rúrù yín o. kílẹ̀ pé ẹ̀ lè rúrù yín. tá a bá máa wá àbí a máa rí torí àti bẹ̀yìn ilẹ̀ bóyá àti máa sanwó ẹ̀ sílẹ̀ ṣé ní next coming section tá a bá máa wá sí ọ̀dọ̀ bàbá nígbà yìí ó ké bí àná ti wú gbogbo ẹ̀gẹ́ yìí atẹ́gùn tí ń fẹ́ bíbá ẹ̀gẹ́ yàtọ̀ ibi mà yeye o àbí kò yùn ni ó yùn ibi mà yeye o ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yẹ èèyàn tẹ́ wàá lo èbò wà láyé ti miss torí àwọn nǹkan tó yẹ kí n sọ pé ẹ ti miss ni wípé erin yín ti kú sílùú àìlọ́bẹ àwọn nǹkan kan wà tó yẹ pé ẹ lè ríra ń bẹ̀ yẹn ẹ gbàgbé ẹ kó ń bẹ ẹ lè ríra gbogbo òyìn nìyẹn. ẹ farabalẹ̀ o ṣé ẹ rí kinní yìí ṣé ẹ rí bóyá kọ́ bá ń gbé sí ojú kámẹ́rà kan wò. kámẹ́rà ní wò. ṣé ẹ ti rí o ní wọ́n ń pè ní kúkúrú ilẹ̀ ìkálẹ̀ oúnjẹ ni o oúnjẹ ìkálẹ̀ nìyẹn màmá ẹyọkàn ìtẹ́bàrò yóò tó àwa mélòó jẹ. ó tó àwa méjì o. ní kékeré rógódó yìí. sóòrí méjì ó ti máa wó. n bá fẹ́ ṣe máa bù ni. ajẹ́lálẹ́ ajẹ́lẹ́ láàárọ̀ kí màmá. ajẹ́ láàárọ̀ tí bá ti bù. yóò wà kún yóò wá lè gbá gidi. irọ́ ni o. bọ́dẹ̀ ṣe wà yìí nítorí kúkúrú tí wọ́n sá síta yẹn eléyìí ni original kúkúrú bó ṣe wà yìí nìsín. kúkúrú yẹn ẹ̀gẹ́ ni wọ́n fi ṣe. ẹ̀gẹ́ ni sẹ́ẹ̀rí tá a bá ti bo bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ gbọ́n ẹ̀gbọ́n ẹ̀ àjọ bàbá jọ a lè gbé lọ sí ibi tí iná wà ká dín. ok ibi tí iná wà kẹ́ ẹ sá. ká dín ní orí ẹ mọ̀ kẹ́tọ́ pè ní yíyan láti fran rẹ̀ láti gbó. tẹ́ bá ti gbé wá ẹ̀ wá gbọ́n padà kókó tó bá wà mẹ́ lè gbé lọ ẹ̀rọ torí ẹ̀rọ tí wọ́n fi ń lọ kúkúrú yẹn téèyàn bá jẹ kúkúrú yìí ó yàtọ̀ sí èyí tí wọ́n sá o. bíi ti bò. torí tó èyí tí wọ́n sá yẹn tí ẹ bá ti jẹ tó bá ti dà á lẹ́ kẹ̀tọ̀ sínú kó kẹ́ wá wò fún funfun. eléyìí kì í mú èèyàn tọ̀. eléyìí kì í mú èèyàn tọ̀ tọ̀ yá. rárá eléyìí kì í mú èèyàn tọ̀ original kúkúrú yìí. mama ṣé ẹ̀yẹ́ lẹ̀ kó gbé kínní ìránṣẹ́ sílùú òyìnbó. a lè gbé ránṣẹ́ ìdí ẹ̀ nìyí o a lè bó abo àgbọ̀n àlàyán ajá ní oríwo ayanran tá a fi yan. abẹ́rẹ́bọ́ gbogbo àwọn kìíní sọ rírí kẹ. àwa máa àgbọ̀n àpò sínú àpò nítorí ó ti dà pé kán tó bẹ̀ bú sínú ó yàtọ̀ sí èyí tí wọ́n gbé wá tútù tí wọ́n sá. màmá ẹ jẹ́ ká kú ṣe báyìí ṣé ká jí wá sọ́dọ̀ yín lọ́la kẹ́ wá bá wa ṣe. àwa ní. torí màmá ń sọ̀rọ̀ kan sìn màmá ní àwọn ò ní jẹ́ kẹ́ bá wa ṣe torí pé a lè ba nílẹ̀ mọ́ kámẹ́rámọ́ ṣáà lè jí wá sọ́dọ̀ wọn lọ́la màmá kí ni nǹkan ta fẹ́ rà tí ẹ fi bá wa sí ọbẹ̀ ewé ta lẹ̀ ẹ ní bá wa ṣe lẹ̀ ojú wa náà lẹ́sìn bẹ̀rẹ̀ sí ṣe àfọwọ́ lọ ni. a wá ṣe online lecture fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá fẹ́ràn ẹ̀ mo mọ̀ pé àwọn èèyàn tí ò tí ì rírí wọ́n á fẹ́ nífẹ̀ẹ́ wọ́n á fẹ́ ní ìfẹ́ láti mọ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin medical doctors mo kí yín oníbikíbi tẹ́ bá wà ẹ̀yin ọlọ́fin tó tó ẹ̀yin ọ̀mọ̀wé professors ẹ̀yin kínní ẹ jẹ́ wọ́n fara yín balẹ̀ ẹ gbé gbogbo ẹ̀ lẹ̀ ẹ gbé gbèrágá lẹ̀ ẹ gbé gbèrágá lẹ̀ ẹ má sọ òyìnbó o I don't want to hear what is this má sọ òyìnbó ọgbọ́n Yorùbá sọ Yorùbá sọ Yorùbá sọ Yorùbá àwọn oúnjẹ yìí ni àwọn àkálẹ̀ ń jẹ tí wọn kì í fi ní nǹkan tó ń pè ní diabetes
stroke high blood pressure wọn kì í ní àìsàn ẹ̀jẹ̀ ríru nílẹ̀ kálẹ̀ ẹ̀ lérí wọn ì ní àìsàn ẹ̀jẹ̀ ríru nílẹ̀ kálẹ̀ wọn ì ní stroke wọn ì ní hypertension wọn ì ní diabetes nílẹ̀ kálẹ̀ ẹ̀ lérí tẹ́ bá dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ wo ìyá tẹ́ wo yìí ìyá ẹ̀ ti súnmọ́ màmá gẹ́gẹ́ sílẹ̀ pé màmá ti pé 80 láti àgbé torí kò mọ iye ọdún ẹ̀ yóò tún lọ sódò yóò tún lọ pọnmi yóò lọ ṣe gbogbo ẹ̀ wọ́n wú ẹ̀gẹ́ náà dẹ́ mo fi ń ṣàlàyé fẹ́yìn tẹ́ jẹ́ olówó ẹgbẹ́ owó lẹ̀ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹgbàgbára lẹ̀ forget about you pé ọ wà ní western zone forget about western zone ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá ẹ gbàgbé pé ẹ wà western zone ẹ gbé gbogbo agbára yẹn lẹ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nípa pé bò ní àlàáfíà ó ṣe dé bá àgọ́ ara wa àwọn nǹkan wo la máa jẹ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá alóúnjẹ lóríṣiríṣi ṣùgbọ́n ẹ wo gbogbo oúnjẹ tá à ń jẹ ní gbogbo ilẹ̀ Yorùbá lóríṣiríṣi tílẹ̀ kálẹ̀ nìkan ló dá yàtọ̀ jù ní gbogbo ilẹ̀ Yorùbá tílẹ̀ kálẹ̀ ló dá yàtọ̀ jù ọbẹ̀ márígbó ni wọ́n ń pè é black soup ọbẹ̀ márígbó àti ìkíní tí mo mú lọ́wọ́ ìkíní ń pè ná ọbẹ̀ gbọ́kọ̀lísà ṣẹ́tìrìbáyì gbọ́kọ̀lísà ìwọ tó bá sọ pé mi ò kí ń jẹ lá wọn àníkọ́ jẹ lá ọbẹ̀ gbọ́kọ̀lísà rèé àwọn kíní yìí kọ́ wá wo nǹkan tí ó ṣe nínú àgọ́ ara rẹ̀ mama gbọ́ nǹkan kíkẹ́ máa jẹ nílẹ̀ kálẹ̀ rí mama ẹ máa bọ̀ ẹ dìde dúró ẹ máa bọ̀ mama mama ẹ ṣe báyìí mama ẹ ṣe báyìí mama kàn ṣe tọ pírípírí mama mama ẹ ṣe báyìí 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 80 years woman 80 years woman ṣe ti rí bọ́n ṣe máa ta pọ́npọ́n nílẹ̀ kálẹ̀ rí mama ibà ẹ bàbá yín ó tó ọdún mélòó kó tó kú wọn kì í mọ iye ọdún lẹ̀ kálẹ̀ mú mọ iye ọdún ẹ mama ẹ máa jẹ ráìsì sábà jẹ o kí lè máa jẹ ráìsì púpúrú yìí ẹ̀wà iṣu ọ̀gẹ̀dẹ̀ ṣùgbọ́n ìtọ́ pọ̀ jù ní oúnjẹ yín ni ìbọ̀jẹ̀rì yín ẹ káàbọ̀ sí ìlú tuntun welcome to ìlú tuntun Òṣòro ọjà Afẹ̀ Òṣòro ọjà Afẹ̀ Òṣòro ọjà Afẹ̀ ẹ káàbọ̀ sí ìlú Òṣòro táǹpẹ̀ ní ìlú tuntun ní ìlú ilẹ̀ kálẹ̀ mo kí wá ọ níbikíbi tó olúkálùkù wa bá wà jákèjádò gbogbo àgbáláyé ṣé a ti rí báyìí a ti rí ẹ̀kọ́ tọ́pọ̀ àti kórìkọ́ à ń bọ̀ lọ́dọ̀ mọ̀mọ́ lọ́la tomorrow à ń bọ̀ lọ́dọ̀ wọn lọ́la wọ́n fẹ́ kọ́ wa bá a ṣe lè ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ béèrè fún màmá ẹ jókòó ẹ̀yin tó bá wù láti béèrè fún wípé bọ́ọ̀ la ṣe fẹ́ sẹ́ǹdì àwọn kinní ìsiyín nílùú òyìnbó láti lè máa jẹ́ no problem màá mọ̀ bí màá ṣe sẹ́ǹdì ẹ̀ débi wípé ẹ̀yin gbọ́ mọ̀ rí pé àsìkò tẹ́ bá ń jẹ́ àìsàn kankan ò ní gbé yín dé nǹkan kan ò lè ìyàtọ̀ máa dé báwọn àbí àgọ́ ara yín máa yàtọ̀ àwọn nǹkan ìdọ̀tí gbogbo àwọn nǹkan tí ò yẹ kó bára yín jọ àwọn nǹkan dúdùn àwọn nǹkan ìranu tó ti wà ní àgọ́ ara yín máa kú òǹbẹ̀ torí ẹ̀ mo ṣe ń kí wa wípé ẹ̀lẹ́ ń bẹ̀ wọn ní gbogbo ìlú òyìnbó ẹ̀lẹ́ ń bẹ̀ wọn gbogbo ọmọ Yorùbá níbikíbi tó lúkálùkù bá wà jákèjádò gbogbo àgbáláyé Akọ́láwọlé Alárodé ló kọ mi o ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ ẹ ti rí mi ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀ tewé tegbò tewé ẹ jẹ́ ká jẹ ká fi ṣe ara wa lóore àlàáfíà òun ni ògùn ọrọ̀ Ọlọ́run ò ní fi ìyà àlàáfíà kò ní fi jẹ wá láṣẹ Èdùmàrè ẹ ti rí báyìí à ń bọ̀ lọ́dọ̀ mọ̀mọ́ lọ́la mọ́mọ́ kí lẹ fẹ́ bọ́ bá wa prepare alẹ́ lọ́la. ajá máa márígbó yìí. ẹ jà mọ́ ẹ jà ewé mọ́ ẹ bá wa já ewé mọ́. torí títù yìí ó dáa ju gbígbẹ lọ o. ok. ó fún wa ní agbára ju gbígbẹ lọ. torí gbígbẹ yẹn òórùn ti pọ̀ jù ó ti gbẹ. nǹkan tó bá ti dry ó ti gbẹ. bẹ́ẹ̀ni títù yìí kì í ṣe pé gbígbẹ yẹn náà dáa. kò sẹ pé kò dáa ó dáa. bọ̀ tútù yẹn gángan ní kókó a jẹ́ pé a lè bá wọn lọ tútù. ẹ kílẹ̀ pé ó dùn ju gbígbẹ lọ. a jẹ́ pé ẹ lè bá wa lọ tútù yẹn gan sínú omi ẹ lè bá wa lọ tá a rọ̀ sínú òkè lọ sílùú òyìnbó ìyẹn gan ló dáa jù ó ṣe lọ àbí wọ́n gbà náà tí ó dàbí àgbo a rọ̀ sínú òkè ńlá lọ sílùú òyìnbó wọ́n gbà bẹ́ẹ̀ a rọ̀ bí ìrọ̀ àgbo lọ ni yes lọ sílùú òyìnbó ẹ wà máa ṣe and mo tún kẹ́kọ̀ọ́ kan màmá
atanu kini máa ń ta gan. ata inú kíní yẹn ata ò gbẹ́dọ̀ pọ̀. Kí ló dé? Nítorí òun fúnra ẹ̀ ni ó ní ata. Ó ti sọ lẹ́ẹ̀kan. Ó ní ata lára. Ewé gangan fúnra ẹ̀ gan ní ata lára. Ó ní ata. Márígbò yìí gangan ní ata. Ṣé ẹ ti gbọ́ báyìí? Ata àgbẹ̀dọ̀ pọ̀. Ajẹ́ pé ẹ lè má fata sí gan. Irọ́ afata sí. Àwọn kan làwọn kì í fata sí. Irọ́ kò dáa. Téèyàn bá fata sí kò dáa. Òun fúnra ẹ̀ tó bá yẹ pé ewé yìí máa ń léso. Ewé tẹ́ ń wò yìí kì í márígbò yìí máa ń léso. Ṣé rí èso ẹ̀yìn tó bá yẹ pé àsìkò ẹ̀rùn wà á rí èso aṣọ. Ẹ kàn kó èso ẹ̀yìn kò ní ìdíkẹ́ lọ ta sí. Bẹ̀tì ìyá yìí ẹ máa lọ ta sí. We will come here tomorrow to come and I want you to teach us, to lecture us. Mo fẹ́ kẹ́ lecture wa ní bá ṣe máa ń ṣe ọbẹ̀ ewé tá mọ̀ sí ọbẹ̀ márígbó. Then a lè lórí ọ̀fẹ́ àti ṣe ọbẹ̀ gbọ́kọ̀lísà náà lọ́la. A lè ní bó bá yẹ pé a ti lọ ọbẹ̀ tẹ́lẹ̀. Ok, tá a bá ti lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n lè fún wa wàhálà díẹ̀. Wọn kì í fẹ́ràn lọ. Eléyìí tí ì gbẹ. Àwọn yìí nìsín. Ok, gbígbẹ rẹ̀ ló dáa. Gbígbẹ ló dáa. Eléyìí ti gbẹ o, ẹyọ kan so yìí, ó ti gbẹ. Ìyẹn ti gbẹ. So àgbo rèé o fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń béèrè fún àgbo atẹ́gùn, stroke, àgbo diabetes, àgbo ìfàbẹ́, nǹkan ọmọkùnrin rẹ̀ ò ṣe dáadáa, nǹkan kan ló ṣe ọ́ lára, àgbo rèé láti ilẹ̀ ìkálẹ̀. Àwọn àgbo yìí ọ̀n lọ sílùú òyìnbó yóò débẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ìkànnì Yorùbá Dùn Online TV ló ń kí gbogbo wa. Màmá ẹ bá ń kí gbogbo àwọn èèyàn juwọ́ sí kámẹ́rà. Màmá ẹ bá juwọ́ sí. Àwọn èèyàn mo kí yín o ní gbogbo ibi tẹ́ ti wà. Ó dàbọ̀ akíwọ́n dáadáa o. Ní àlẹ́ o. Alẹ́ o máa ṣe o. Wọ́n ti kí yín lédè ìkálẹ̀ o. Èmi náà kí yín pé ẹ̀lẹ́ ń bẹ̀ ń wo níbi kí n jẹ́ bá ti gbọ́ wa. Akọ́láwọlé Aláwọ̀dé lórúkọ mi o. Pọ́ǹkúrò èlùbọ́ tí wọ́n ṣe. Kókókó làwọn mọ̀ràn fàdítì kọ́ ọmọ rẹ̀ kó mọ̀ kọ́ kó mọ̀ ká. Èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire. Èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV. Ìkànnì tó dára ni ẹ máa wò ó. Kẹ́ ẹ subscribe síbẹ̀.